Ọlọ́run ló wúlò sómi dáfẹ́fẹ́ àṣẹ Olúwa lórun fìdí sánmà àṣẹ Olúwa mi ló mẹ́ta dúró. Ọlọ́run tó ní wá fún wa wí àti àbò lọ́wọ́ wa yọ̀ǹda ọ̀rọ̀. Máa jẹ́ ká sì wí káyé máa sì wá gbọ́. Ọlọ́run tó ní wá sádìẹ ilé ayé kò fún dàrúdàpọ̀. Ọlọ́run kó là wá kò tún làjọ. Ọmọ akéwògbẹ̀rù ayé fẹ́ gbọ̀yìn ọgbọ́n ìmọ̀ tó kún fún làákàyè. Ọlọ́run kò gùn yìí kó tún pa wá ọmọ. A'udhu billahi minash shaitanir rajim. Bismillahir rahmanir rahim. Alwazir Akeugba Gold ọmọ Akeugberu mo tún dé. Alámọ̀láwọ̀ ayé àtàṣe. Ìṣẹ́ kì í wẹ́ ní tí ò ní yìí lọ. Ò ní yìí lọ. Àbùkù kì í wẹ́ ní tí kò jẹ́ nǹkan. Kò jẹ́ nǹkan. Omi adágún àbèérí lójú. Èyí tó ń lọ tó ń bọ̀ ló mọ́ kànga. Àrà lọ àrà bọ̀. Lòṣùpá fi ní yìí kárí ayé. Ẹ̀dá tó níbi ìrètí ó lọ òsì ló ń falẹ̀ ẹsẹ̀ yóò sì rí. Níjọ òsì bá kan tẹ́ǹtì sójú lé. Kàìró náà sì débẹ̀ lọ́wọ́rán. Wọ́n jẹ́ àbá wọn sì ń bẹ Olúwa. Àmì ooo, má jẹ́ àbá wọn sì ń bẹ Olúwa mi. Má jẹ́ àbá wọn sì ń bẹ Olúwa mi ooo. Má jẹ́ àbá wọn sì ń bẹ Olúwa mi. Má jẹ́ àbá wọn sì ń bẹ Olúwa mi. Nínú ẹ̀ṣẹ̀ tó tóbi níwájú Ọlọ́run tó fẹ́ tóbi tó jẹ́ pé ẹbọ ló tó tóbi jùlọ níwájú Ọlọ́run. Allah. Òun lè ṣe double standard. Ọ̀tọ̀ ní tó ìwọ ló dájọ́ pé eléyìí jẹ̀bi. Tó bá kan ẹnìkan ó jẹ̀bi. Tó bá kan ẹlòmíì kò jẹ̀bi mọ́. That's double standard. Allah. Nínú ẹ̀ṣẹ̀ tó burú jù ó ní ìwà nifaq. Innal munafiqina fi darki asfali minan nar. Ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ nínú al-Qur'an. Àwọn àyè kan bẹ tó jẹ́ pé àyà Qur'an àti Bíbélì wọ́n àjọ agree lórí àwọn ọ̀rọ̀ kan. Allah. Ọ̀kan nínú ọ̀rọ̀ tí wọ́n àjọ agree ó ní nǹkan tí mo fẹ́ sọ yìí. Ọ̀pọ̀ àfáà náà máa ń lọ gbé ìtàn ti Bíbélì wá láti fi jọ́ọ̀jì Qur'an. Ànábì Dáúd, ànábì Ọlọ́run ní màásùmù ni. Àwọn èèyàn ò lè ṣe grievous offence, ẹ̀ṣẹ̀ tó burú kò lè ṣẹlẹ̀ nínú ayé wọn. Ìtàn kan ló ṣẹlẹ̀, agbọ́ lákọsílẹ̀ bí Bíbélì ṣe kọ́ ni pé Dáúdù ló ṣẹlẹ̀ sí, tàbí kí n sọ pé ìtàn inú ẹ̀sìn ọ̀dọ̀ wọn lọ́hùn wọ́n ní Dáfídì ló ṣẹlẹ̀ sí. Allah. Àmọ́ nínú Al-Qur'an Ànábì Dáúdà kò ṣe zina, kò ṣẹlẹ̀ sí Ànábì Dáúd. A sọ ìtàn yẹn fún Ànábì Dáúdù àfikọ́ lọ́gbọ́n ni. Ìgbà tó gbọ́ ìtàn yẹn tán lọ́lọ́run wá ní yá Dáúdù inna ja'alnaka khalifatan fil ardi. Fahkum bayna an-nasi bil-haqq. ولا تتبع الهوى فيضلك عن سبيل الله إن الذين يضلون عن سبيل الله لهم عذاب شديد بما نسوا يوم الحساب. Ànábì Dáúdù òun kọ́ ló ṣẹlẹ̀ sí. Ọ̀kan nínú àwọn jagunjagun ilẹ̀ Ísírẹ́lì láyé ìjọ òun tó jẹ́ olórí lórí gbogbo ológun tó wà lábẹ́ ìjọba nígbà náà. Òun ló wà nínú ilé ẹ̀, ó wá ń wo ìsàlẹ̀ ló wá rí ọmọbìnrin kan tó rẹwà tó ń wẹ̀. Ó wọ̀ lójú, ẹni tá a wí ìyàwó tó ní ó fẹ́ 200. Allah. Ó wá wọ̀ lójú,
ló wá ránṣẹ́ pé ẹrú ẹ lọ sílé tí ń bẹ lọ́ọ̀kan yẹn ọmọbìnrin kan ẹ̀ bá níbẹ̀ tó bá ti wẹ̀ tán ẹ lọ ẹni mo fẹ́ rí ó bá yọjú ta lọ́kọ ẹ ló bá dárúkọ ọkọ ẹ jẹ́ nínú tàn lọ́dọ̀ tiwa wọ́n ń pè ní hauraya ọkọ ẹ ó wá jẹ́ ọ̀kan nínú àwọn ọmọ ogun tó mọ ogun jà tó lídìí ogun ibo lọ́kọ ẹ wà ó lọ́kọ òun wà lójú ogun ó sì ti so yìgì ẹ ó ló ti so yìgì òun ó fìtì yẹn èmi tí mo jó lórí ogun pátápátá general gbà ló yẹ kó fẹ́. Allah. lọ́ba ránṣẹ́ sí àwọn tí wọ́n wà lójú ogun tí wọ́n jọ́ mẹ́yìn ẹ̀ ẹ mú arákùnrin yẹn ẹ sẹ́ǹdì ẹ̀ sójú ogun tó le lọ́wọ́ iwájú wọ́n sẹ́ǹdì ẹ̀ síbẹ̀ ó tó rẹ̀ yàn lọ mọ́nítọ̀ ẹ̀ lágbájá ń kọ́ wọn ní arákùnrin yẹn ń ja ogun gbogbo ń ta ni ó lídìí kò sí lè tí òun ni. Allah. ó wá bẹ̀rẹ̀ ó ní èwo ló le jù nú gbogbo ogun yẹn ẹ dá ogun méjì pọ̀ ẹ dá fìtínà sílẹ̀ ẹ lọ tọ́jà lọ́tún ẹ tọ́jà lọ́sì ẹ wá tì síwájú kó lídìí ogun lọ́ba lídìí ogun ibẹ̀ ni wọ́n pa arákùnrin yìí sí. Allah. wọ́n pa arákùnrin yẹn tán ó gba ìyàwó ẹ̀ ó fẹ́ sọ́dọ̀ ó ń gbádùn ìyàwó yẹn forbidden food taste sweet taste ẹ̀yin tẹ́ ń wọlé sórí íńtánẹ́ẹ̀tì bẹ́ẹ̀ ṣe ń wọlé ẹ máa bá mi share rẹ̀ lógúnlógún lọ́gbọ̀nlọ́gbọ̀n ọba mi ọ̀dà oore bòyìn ẹ má mọ́wọ́ kúrò lórí like and love gbogbo orí ayé ọmọ jẹ tiyín ẹ sì bá mi comment ó ń gbádùn ìyàwó lọ wàláì gbogbo ntọ́lọ́ ń bá pè ní àràmù ni máa dùn jù sètáànì máa gọ síbi àràmù ni kéèyàn lè enjoy rẹ̀ bọ irú ìyàwó bẹ́ẹ̀ bí bá ń bá lò pọ̀ á dàbí ìgbà tí òbóbìnrin mi lò pọ̀ rí láyé yóò gbádùn ẹ̀ nítorí pé àràmù ni sètáànì ti gọ síbẹ̀ ọwọ́ àdìjọ́ kan ẹni tó kú ti kú ọjọ́ ti lọ lórí ẹ̀ ẹni tó gba ìyàwó tó tún pa ẹnìyẹn òun náà ti gbàgbé làwọn kan bá dé náà láwọn wá gba ìdájọ́ àwọn sì para àwọn ni tó bá bá wọn dájọ́ ọba béèrè pé kí ló ṣẹlẹ̀ kí lẹ̀ ń jà sí olóhun tó wò yìí darandaran lòun òun ní agbo òun ní màálù ẹyọ kan lòun ní ẹ̀rí kejì mi tí mo wọ́ wáyìí òun náà ní màálù ó ní màálù 99 èmi ní ẹyọ kan ó wá gba ẹyọ kan màálù tèmi ó fi àbòsí gbà ó fi kú tiẹ̀ ó fi pé 100 màálù. Allah. nítorí náà wàá dájọ́ lórí wa ta ló jẹ̀bi ṣé n tó ṣe yẹn tó yẹ kó ṣe é arákùnrin bá dájọ́ ó ní alábòsí tó ga níwọ arákùnrin yìí ọgbà màálù ẹyọ kan ìwọ tó ní 99 ó sì gba màálù ẹyọ kan ó fi kún tiẹ̀ hábà alábòsí ni ẹ o kò dẹ̀ sí ń tá a ṣe á dájọ́ ọkú fún ọ ni gbogbo ń tó gbà lọ́wọ́ ẹni ẹlẹ́ni yẹn á dá padà fún ẹ á dá padà fún ẹni tó ní gbogbo tiẹ̀ gan á tó dá padà fún alábòsí ni ọ kì í ṣèyàn rí kò sọ jù bẹ́ẹ̀ lọ làwọn èèyàn yìí bá paradà ní ẹ bá di màláìkà wọn ló ti dájọ́ lórí ara ẹ̀ bọ́rọ̀ rẹ̀ ṣe rí gẹ́lẹ́ nìyẹn ìyẹn lọ́lọ́run wá fi wá ṣe ìmọ̀ràn ọlọ́run fi wá pàṣẹ fún ànábì Dáúd pé má jọ arákùnrin yẹn oní double standard tó jẹ́ pé òun gangan ṣe bí ibi tó ṣe ó wọ́s ó wá rẹ́ni tó ṣe bí tí ò tó tiẹ̀ ó sì ń dájọ́ lé lórí. Allah. ìyẹn ló wọ́pọ̀ láàrin àwọn ẹlẹ́sìn Nàìjíríà ìyẹn ló wọ́pọ̀ láàrin àwọn olórí ẹlẹ́sìn Nàìjíríà ní táwọn ń ṣe tó burú gan-an làwọn ọmọ fi dájọ́ lẹ́lòmíì lórí ọlọ́ni rẹ̀ Dáúdà yá Dáúdù. Inna ja'alnaka khalifatan. ọlọ́ni rẹ̀ Dáúdù. àwọn ọlọ́run la ṣe we made you a viceroy on the heart. àwọn la ṣe ẹ́ ní igbákejì la ṣe ẹ́ ní khalifa we made you a successor. àwọn la ṣe ẹ́ ní ẹni tí ó succeed ẹnìkan lórí ilẹ̀ fa akum bayna an-nasi bil adl. Be just in your judgment. Be just in your judgment. Máa ṣe déédéé láàrin ẹjọ́ tó bá fẹ́ dá láàrin ènìyàn. Wala tattabi'il hawa. Gbogbo ẹni tí bá jẹ́ alágbára ayé, ẹni tí bá jẹ́ olórí ẹlẹ́sìn, ẹni tí bá jẹ́ ọlọ́lá, táwọn èèyàn kó nǹkan wá sọ́dọ̀ ẹ̀ pé wá dájọ́ wala tattabi'il hawa. Má tẹ̀lé fẹ́nu o. Don't be judgmental. Wọ́n ti gbà pé nìkan ló jẹ̀bi láì tí ìwádìí
ìrẹ Dáúdà má tẹ̀lé fẹ́ẹ́nu lágbájá léèyàn mi ẹjẹ́ ń fẹjọ́ ṣègbè ẹ̀ mọ́jọ́ jẹ́ lọ́wọ́ rẹ o n tó ṣẹlẹ̀ sárakùnrin yẹn tó fi do lórí burúkú la sọ fún rẹ̀ Dáúdà yìí. fọyùdí ìlàkà tó bá ń lọ fẹjọ́ ṣègbè yóò gbé ẹ kúrò níbi ojú ọ̀nà tọlọ́run dáhùn. iná lẹ́dínà yudilluna sabilillah. ọ̀rọ̀ kan wá lẹ́nu gbogbo ẹni tó jẹ́ pé double standard ìní fi ṣàyè yàwá ìdọ̀nà sí àmọ́ àǹtàfà èlò. yàmá yóò hàdù àlẹ́ nàfàṣẹ́ yàmá yóò hàdù àlẹ́ ilẹ̀ òmòròbẹ̀ nàfàṣẹ́. àfààní yàwá ìdọ̀nà sí àmọ́ àǹtàfà èlò. gbogbo ẹ̀ tó jẹ́ emergency lecturer oníwàásí kankan ohun tí ẹ ló le jù bí ẹni pé òun làkọ́ bí ànábì bí ẹni pé òun ni pa ọlọ́run ọ̀tọ̀ lẹ́jọ́ tí ó dà fọ́tò ọ̀tọ̀ lẹ́jọ́ tí ó dà fọ́sì níjọ́ àdánwò bá kan èèyàn rẹ̀ yóò gborí pamọ́ níjọ́ tí àdánwò bá kan lòmí yóò yọrí síta àpèrè tó ń ṣe wá. àǹtàfà èlò. lórí nǹkan tí wọ́n gán mọ̀ pọ́wọ́ rí ọmọ níbẹ̀ ló wá múra kankan ló ń ṣépè fáwọn èèyàn ló ń ba yí àwọn èèyàn jẹ́ tó dẹ̀ jẹ́ pé ìyẹn gangan ni wọ́n gan fi ń jẹun. yàmá yóò hàdù àlẹ́ ilẹ̀ òmòròbẹ̀ nàfàṣẹ́. yàmá yóò hàdù àlẹ́ ilẹ̀ òmòròbẹ̀ nàfàṣẹ́. àpèrè tó jẹ́ pé gbogbo mímí òkè mímí ilẹ̀ gbogbo ẹ̀ lọ́lọ́run kà ọlọ́run má gbà tó lò láyé dámi lóhùn. ìfọ̀sí ṣe bí tàmí ní àìlè yóò dáni sọ. owó bọ́dìrẹ ni ewu ti ń jáde òde pàwọ́ jàǹbátì ìwà kàtì ẹnìkan mẹ́wọ̀n kàtẹ nìkan mọ́lé nítorí àti àchífù èèmù kan òde pààtì ìwọ ló pa wọn kan ó pa wọn kan olẹ́lẹ́bọ̀ ni wọ́n ó pa wọn kan oníwọ̀n wọná ó pa wọn kan oníbi ẹsẹ̀ ń kú yẹn wọ́n ń wọná lọ ni ó sì ń jẹun ẹlẹ́bọ ó ń gbélé ẹlẹ́bọ ó ń sùn sínú mọ́tò ẹlẹ́bọ double standard bàbá ńlá double standard tẹ̀síwájú. Yúdánì sọ̀rọ̀ ìnàlẹ̀ báyà dọ̀kọ̀lé lólẹ̀ àmọ̀lélẹ̀ dáná tẹ̀síwájú tẹ̀síwájú. Kámílì níṣìyà bí náà ṣìyà gèsè lò wá. ọ̀rọ̀ ẹ wá dà gẹ́gẹ́ bí ẹni tó ń bá àwọn èèyàn fọ aṣọ tó dọ̀tí ó ń bá wọn fọ ó sì mọ́. Níṣìyà àmọ́ sọ tiẹ̀ gangan ló wà nínú ìgbẹ́ ló wà nínú sọ yìí. ṣìyà gèsè lò wá. ìwọ gẹ́gẹ́ aṣọ tó wọ̀ kìkì tán ni. Fíìrì jèsè wà nàjà sí wàsáàbù gàrí tó. Fíìrì jèsè wà nàjà sí. tẹ̀síwájú má dúró márosẹ̀. tẹ̀bùkún Wọ́n ẹ̀dá lọ ta tẹ̀sínú kìtọ̀rí bàbá. Iná sẹ́bí nàtàlá lójúrí alálẹ̀ yaba sí. Iná sẹ́bí nàtàlá lójúrí alálẹ̀ yaba sí. òyìnbó ní whoever destroy others in order to succeed we have destruction awaiting him at the gate of his success. Kókó bukanáṣà. tọ́ ọba bá tẹ nìkan jẹ́ nítorí kí wọ́n lè succeed. gbà wípé orí burúkú tó dorí burúkú lọ tó bá kù díẹ̀ tó dókè táyé ń wò pé lágbájá ti fẹ́ dókè ó kù díẹ̀ kó kàn sílẹ̀ kọ̀kọ́ wọlé oríire ló kù báyìí déédéé gbà yẹn làdánwò òde déédéé gbà yẹn lò ní lè gbélé mọ́ lò ní lè gbọ́nà mọ́ gbogbo owó tó kó jọ náà ọmọ náà lórí àdánwò ni nítorí pé kí ni ọba táwọn kan jẹ́ ló fi fẹ́ rọ́nà lọ. Kókó bukanáṣà yóò ṣe kàrùkú bàlá. Máa kó tàtàrí kàbọ̀ mi, bẹ́gìlì wà mí faransé. Máa kó tàtàrí kàbọ̀ mi, bẹ́gìlì wà mí faransé. ó ní ìjà àti báyé ẹnìkan jẹ́ kí wọ́n tó ráì. Jẹ́ ọmọlẹ̀ kíyá. Lọ́bàálù wàláwàládó. Wàdó mọ́túlì kọ́bùrì nù sílẹ̀ làkàdé. Wàdó mọ́túlì kọ́bùrì tó sílẹ̀ làkàdé kọ́bùrì. kí ni tí mo fẹ́ sọ kò necessary kò báyé ẹnìkan jẹ́ kí wọ́n tó lè rise. Allah. That's double standard. Dáfàṣe
yà máa yùràdù alẹ́ èdè òmùrèbè náfàṣe. wọ́n ti ń flagi program yìí ẹ máa bá mi tẹ like and love. eléyìí ní majority problem tí àwọn olórí ẹlẹ́sìn tí wọ́n ní nílẹ̀ Yorùbá. a mọ̀ ṣẹ̀ṣẹ̀ pé àwa la mọ̀ jù níwájú Ọlọ́run ìtẹ̀ǹjẹ̀ ń ṣe ní kọ̀rọ̀ ó burú ju tàwọn tí wọ́n ń bẹ ní kílọ̀bù. yàwá ìdọ́nà dákẹ́ ìtẹ̀ ń ṣe ní kọ̀rọ̀ ó burú jọjọ bẹ́ẹ̀ nìkan ò bá rí yín ṣe bọ́lọ̀ rí yín. àwọn tá a jólé olórí ẹlẹ́sìn ẹ jẹ́ ká ronú kò dín dandan kó destroy èèyàn tílíkàlẹ̀ ayé amúnúdà wílù abayina nas. Ọlọ́run ò kádàrá pé nìkan ni ó láyé gbò báwọn kan bá lò díẹ̀ àwọn kan ó tó gbà wáì tó dúró de táìmù tiẹ̀ wáì tó bá yé ẹnìkan jẹ́ nítorí kí wọ́n lè ra ẹ̀sìn wáì tó parọ́ mẹ́nìkan tí wọ́n dẹ̀ sọ pé wọ́n ló ń sòdodo. Ọlọ́run tó dá ayé tílíkàlẹ̀ ayé amúnúdà wílù abayina nas. ọba mi ní ọlá ayé tẹ́ rí yẹn ìgbà ayé zamani ayé àmọ̀rò tètè láàrin gbogbo èèyàn ni àfi ọlá àfi ẹ̀sìn Ọlọ́run ò fi ẹ̀sìn pín ta ní ọjọba mùsùlùmí ọjọba kírísítẹ́nì ọjọba oní traditionalist ọjọba àfi ẹ̀sìn pín táwa sọ pé mùsùlùmí nìkan ló gbọ́dọ̀ máa jọba ìmáàmù nìkan la fi ẹ̀sìn pín pé mùsùlùmí nìkan ló gbọ́dọ̀ ṣe. ọba mi tún sọ nínú ètò Ọlọ́run àfi ẹ̀sìn pín owó káwá sọ pé mùsùlùmí kan ní máa lówó àwọn kírísítẹ́nì ò kí ń lówó mùsùlùmí ò lówó láwọn ibì kan kírísítẹ́nì náà ò lówó láwọn agbègbè kan nínú àwọn tí wọ́n lówó jù láyé mùsùlùmí ń bẹ nínú wọn ọmọ Saudi Arabia ni ìran tó lówó jù family first family in the world tó lówó jù ìran ọba Dubai ni. nínú ẹ̀ láti rí Bill Gates òun ọgbà kò jẹ́ mùsùlùmí kò jẹ́ kírísítẹ́nì ó sì dolówó ayé nínú ẹ̀ láti rí Elon Musk inú ẹ̀ láti rí Joe Fasin àbí nǹkan ètò tó lead nísìn. ọ̀rọ̀ ẹ̀sìn Ọlọ́run ò fi pín owó gbìyànjú ṣọ́ọ̀gù láti jẹ́ nǹkan ìwọ náà pòṣíṣàn rẹ̀ ó kálukú ń gbọdọ̀ owó ni kò sẹ́ni tí ò fẹ́ràn owó ìfẹ́ àfẹ́jù lọ́lọ́run ọ̀fẹ́ èmi fẹ́ràn owó ìwọ náà fẹ́ràn owó torí lẹ́yìn ká sin lọ́hùn owó ló kù tá a ronú kàn lẹ́yìn ká fẹ́ sùn owó ló kù lẹ́yìn Ọlọ́run owó ló kù tá a ronú kàn bọ́ọ̀ bá jí owó ló kù tá a ronú kàn ìwọ ń ṣépè láwọn tí wọ́n ń wá owó àmọ́ tí wọ́n bá kówó yẹn wá bẹ́ẹ̀ chọ́ọ̀chì gbogbo wọn ló fi gbà ó ń ṣépè láwọn tí wọ́n ń wá owó tí wọ́n bá kó báyìí ní mọ́sálásí gbogbo wọn ló fi gbà Ọlọ́run ò sọ pé ká ẹ má wá owó ẹ̀jẹ̀ owó tí ó bí Ọlọ́run nù ní ká ẹ má wá kí ni tí mo sọ débẹ̀ ni pé tílíkàlẹ̀ ayé amúnúdà wílù abayina nas. Ọlọ́run ò fi ẹ̀sìn kò fi pín gbogbo nǹkan tá a sọ yìí ẹ wò ó lápèjúwe ọlá ayé yóò mọ yí lọ ní Al-Qur'ani ní láwùlá dáfún Allahu nasa dámi lóhùn láwùlá dáfún Allahu nasa lafasadatil ard tí kì í bá ṣe pé àwọn Ọlọ́run à ń gbé àwọn ènìyàn kan à ń kó wọn kúrò lórílẹ̀ káwọn míì lè succeed wọn ni ayé ò ti bàjẹ́ kó jẹ́ pé rúfìrí àwọn ayé ìjọ́hun mi tí gbàgbé àyà yẹn tẹ́ bá mi wá jáde. wàlá lọ́dà fún ọlọ́ iná sà tí kì í bá ṣe pé à ní káwọn kan máa lọ káwọn kan máa dé ni dáhùn ó ti sùn. lọ́fọ̀sádàtìlẹ̀ àrùdù ayé ò ti bàjẹ́. mo mọ kíní kan dájú gbogbo àwa tá ń bẹ láyé lẹ́nìí à ń bẹ níyà 2024 bó bá wu Ọlọ́run nìkan kan nínú àwa táwọn prógrámù yìí bó bá wu Ọlọ́run ńlá lè wà láyé ní 324 ọgọ́rùn-ún ọdún sẹ́ni 100 years to come kí lèmi fẹ́ máa ṣe láyé kí ni mo fẹ́ máa ṣe 100 years to come kí làwọn tó jókòó tì mí fẹ́ máa ṣe ní 100 years to come di 100 mọ́jọ́ tó o ti lò láyé 3 year 2024 la wà yìí year 3024 very few àfi tó bá wu Ọlọ́run ló kù ẹni tí ó lè fọwọ́ sọ̀yà pọ̀ ń lè lò lẹ́ni tí ó ti wọ 20 years tọ́lọ́ ń bá kádàrá pé yóò lò 120 years láyé sí ni ẹni tí ó ti wọ 10 years tó bá wà nínú àkọsílẹ̀ rẹ̀ pé yóò bẹ̀t ó dájú pé mi ò lè wà láyé ńgbà yẹn ó dájú pé majority ẹni tó ń wò mí ò lè wà láyé àmọ́ yí ọlá ayé po ni àwọn kan máa lọ àwọn kan máa dé bí ìrìn alálàájì ni báwọn kan bá dé àwọn kan bọ̀ lẹ́yìn àwọn tí wọ́n ti dé yẹn àwọn kọ́kọ́ lọ àwọn tí wọ́n dé lẹ́yìn ẹlòmíì ó dé kẹ́yìn òun ní ọ̀kánjú jáde ní Mákà bí ètò Ọlọ́run ṣe rí nìyẹn bí ayé ẹ̀dá ṣe rí nìyẹn tí ó bá rí bẹ́ẹ̀
tilkal ayyamu nudawiluha bayna nas. Ẹ̀yin tẹ́ ń bẹ lórí íńtánẹ́ẹ̀tì ẹ bá mi share lecture yìí lógúnlógún lọ́gbọ̀nlọ́gbọ̀n. Àánú Ọlọ́run ò ní wọ́n yín o. Àmín. Orí Ọlọ́run ò ní wọ́n yín o. Àmín. A mọ̀ pé àwọn tí wọ́n ń hábà traffic wa àti bá Facebook sọ̀rọ̀ a sì máa tó get over the problem. Nítorí náà ẹ wò ó nínú ètò ayé àwọn tí wọ́n kọ́kọ́ bẹ̀rẹ̀ agbára tí wọ́n control ayé tí wọ́n control gbogbo ayé tí ó kù síbi kan làwọn Rome ní lọ́dún tí wọ́n bẹ̀rẹ̀ sí ní mú ayé kà tí wọ́n mú kàńsìn tó di ya 2024 ní 100 ọdún àkọ́kọ́ Rome lágbára ayé ń bẹ lọ́wọ́ ẹ̀. Àwọn Rome àtàwọn Persia nájọ́ mọ́ ń ta kàngbọ̀n bí Amẹ́ríkà àti Russia àwọn lálágbára ń gbà náà. The first 100 years Rome lálágbára ayé o. Wọ́n lò títí àwọn náà tún gbèjù sílẹ̀ ẹlòmíín tó gbà àwọn Hans dynasty àwọn ni wọ́n gbà lẹ́yìn Rome ní third century àwọn Tanzania ìran Lárúbáwá ni wọ́n àwọn náà tún control ayé. Ní 4th century àwọn Gupta wọ́n control ayé. Ní 5th century àwọn Byzantine wọ́n control ayé tí Kùránì sọ nípa àwọn ìran Byzantine. Bákan náà ní 6th century àwọn Sui àwọn náà control ayé. Nígbà tó di 7th century Arab Empire dé. Dídí Ànábì ló gbé Arab Empire wá. 100 ọdún yẹn àwọn Lárúbáwá control ayé. Nígbà tí àwọn òyìnbó European tí wọ́n ń bẹ ní dark age wọn àti lè fìdí ìgò kọ́ wọn àti mọ̀ much about life. China ló tún exist, Rome ló tún exist. Nígbà yẹn àmọ́ràn Lárúbáwá control ayé. Wọ́n control rẹ̀ tó fi wọ Europe, wọ́n control rẹ̀ tó fi wọ Africa. Òun ló hate the spread of Islam láti century 7 àwọn náà control ayé. Àwọn ìran Lárúbáwá ìgbà tó di 8th century àwọn Tang àwọn náà control ayé. Ìran China ni wọ́n. 100 ọdún kejì ọbọ lọ́wọ́ tiwọn náà ní 100 ọdún kẹsàn-án Abbasid era ìran mùsùlùmí ni wọ́n. Àwọn ni wọ́n gbé ìjọba wọn kalẹ̀ sí ilẹ̀ Baghdad láyé ìjọ́un tó jẹ́ pé ibẹ̀ ni foundation civilization ayé ti bẹ̀rẹ̀. Majority scientific discovery ibẹ̀ ni ẹ ti kọ́kọ́ ṣe. Ibẹ̀ ni ẹ ti dá mathematics sílẹ̀. Ara àwọn tí ẹ sáyé ń gbà yẹn ni algebra. Ara àwọn tí ẹ sáyé ń gbà yẹn lẹni tó ní trigonometry. Ara àwọn tí ẹ sáyé ń gbà yẹn ibẹ̀ ni ẹ ti dá biology sílẹ̀. Ibẹ̀ ni ẹ ti dá chemistry sílẹ̀ àti àìmọye scientific discovery. Bí wọ́n ṣe lo ìjọba tó bó ṣe dáa tó ọbọ̀ lọ́wọ́ tiwọn náà kàn yín. Ìwọ tó ń gbọ́ náà ò lè láyé gbò. Ìwọ náà ó lò fúngbà díẹ̀ yóò tún bọ́ sọ́wọ́ ẹlòmíì ni. Ìgbà tó di 10th century ó bọ́ sọ́wọ́ àwọn Byzantine padà. 11th century ó bọ́ sáwọn ọ̀dọ̀ àwọn Song dynasty. 12th century ó padà sọ́dọ̀ àwọn Holy Roman. Àwọn Rome tún gbà padà. Ìgbà tó di 16th century àwọn Spanish dynasty, Spanish empire àwọn náà tún gbà. 17th century àwọn Mungali apá kan Lárúbáwá dàpọ̀ mọ́yìnbó ni wọ́n àwọn náà tún control. Ìgbà tó di 18th century ni British tí wọ́n ní capital ni wọ́n ní London ní ẹsẹ̀sẹ̀ control ayé. Ìgbà yẹn náà rí òwò ẹrú control jù. Ìgbà yẹn náà padà abolish òwò ẹrú. Ìgbà yẹn náà introduce western education. Ìgbà yẹn náà introduce hospital gbogbo tó ní ṣe pẹ̀lú òyìnbó. Ìgbà yẹn lọ́wọ́ British ń bẹ́ẹ̀ láàrin ìgbà yẹn náà l'Amẹ́ríkà ń bẹ lábẹ́ wọn. Àmọ́ bí a ṣe lò tó bí ìlú London ṣe lò tó agbára ìpadàbọ̀ náà ni. Ó padàbọ̀ sọ́wọ́ Russia ló wá control jọba títí tá a fi wọ 28th century kó tó wádìí pé Amẹ́ríkà wá gbà lọ́wọ́ wọn. Amẹ́ríkà lò láti bí 50 ọdún nínú 28th century. Amẹ́ríkà ń lòdò ní àárọ̀ yìí. Amẹ́ríkà níjọba ayé ń bẹ lọ́wọ́ ẹ̀. Ní ìyẹn ni Chinese ń fight fún. Owó Amẹ́ríkà ni wọ́n fi ń control gbogbo owó ayé. Owó Amẹ́ríkà dẹ̀kọ́ ló wọ́n jù. Tí wọ́n bá wo owó ayé lórí ládà number 10 lówó Amẹ́ríkà wà tàbí number 7. Owó Kuwait ló wọ́n jù. Owó Oman wọn. Owó àwọn country ilẹ̀ Lárúbáwá bíi 5 ńlọ́ga jù lórí ládà. Number 7 àbí number 10 ní dọ́là wa. Tó ń ti bẹ́ẹ̀ náà wọ́n lè ṣe nǹkan kan láì rí dọ́là. Dọ́là ní control ayé. Àwọn ni wọ́n control military ayé lọ́wọ́lọ́wọ́ báyìí. Ó nídìí àti bàtà èèyàn jẹ́ kí tiẹ̀ ó tó dáa. Tẹ́lẹ̀tẹ́lẹ̀ naturally ọlá ayé ọmọ yípo ni. Tó bá ka àwọn kan léni
yóò kà wọn kan lọ́la tílíkàlì ayyamu nudawiluha bayna nas. àní tí o bá fẹ́ ga má takú sójú kan. Àràn lọ àràn bọ̀ lóṣùpá ọ̀ràn má takú sójú kan. àràn lọ àràn bọ̀ lóṣùpá ọ̀ràn má takú sójú kan. òfin Ọlọ́run lórí ayé tó bá mọ̀ pé fẹ́ jẹ́ nǹkan ìwọ náà pòṣíṣàn rẹ̀ ni pé èmi lọ́kàn bí Tinubu ṣe wí èèyàn pòṣíṣàn rẹ̀ ni bó ló ṣe pòṣíṣàn rẹ̀ you started working towards achieving it. ó bẹ̀rẹ̀ sí ṣe gbogbo tí ó jẹ́ kéèyàn òun náà tò ní pé mo ti tó èmi lágbára ọkàn agbára ayé lónìí gbogbo ayé mọ̀ wípé tó bá bọ́ lọ́wọ́ Amẹ́ríkà tí nǹkan ò bá dàrú ọwọ́ China ni ó bọ̀ sí. China ti position ara wọn ara ẹ̀ ní brick tí wọ́n dá sílẹ̀ wọ́n fẹ́ lo owó China fi control ayé gbàjọba dọ́là ara ẹ̀ ní pé wọ́n ti lọ sínú far side of the moon wọ́n fẹ́ lọ gbàjọba ní òṣùpá ara ẹ̀ ní pé kò sí country tẹ̀ lè dé láyé tẹ̀ ní bá China gbogbo technology wọn ni majority aráyé ń lò majority fóònù tá ń lò China ló ń ṣe majority laptop China ló ń ṣe majority technology ọwọ́ China ló wà báyìí wọ́n ti position ara wa pé ara wọn pé àwa níjọba kan ìwọ sì fẹ́ jẹ́ nǹkan láyé o position rẹ̀ ojú kan ló jókòó sí òun retí kọ́lọ́ wọn wá fa ọ gòkè Ọlọ́run kì í fa ọ̀lẹ́ gòkè ọmọ tó bá sípá nìyá ẹ̀ gbé ìwọ ló ń náwó pé Ọlọ́run èmi náà rẹ́dì láti ga tó bá wà nù kádàrá rẹ̀ láti ga Ọlọ́run wà fà ẹ̀ sókè pé wọ́n ló kàn tó bá fẹ́ ga má takú sójú kan. àràn lọ àràn bọ̀ lóṣùpá ọ̀ràn má takú sójú kan. àràn lọ àràn bọ̀ lóṣùpá ọ̀ràn má takú sójú kan. Al-Qur'ani ni atamuruna an-nasa bil birri wa tansawna anfusakum. Atamuruna kò sí má dùn bẹ́ẹ̀. وتنسون أنفسكم وأنتم تتلون الكتاب Afala ta'qilun. Ẹ̀ka Kùránì yìí múnú èèyàn dùn. Al-Qur'ani ní kí ló dé tẹ́yìn ó máa pàṣẹ fáwọn èèyàn pé ká ṣe rere wa tansawna anfusakum. Ẹ̀yin ń pàṣẹ fáwọn èèyàn pé ẹ má ṣẹbọ ẹ̀yin dẹ̀ lọ̀gá níbẹ̀. Àìmọye pásítọ̀ tí ń kẹ́yìn rere ní chọ́ọ̀chì tí ó máa lálì gbogbo tó jẹmọ́ traditionalist ó ń gẹ́dẹ̀ ní abẹ́ aṣọ rẹ̀ bàǹtẹ́ńbẹ́ńbẹ́. àìmọye àfáà tí ń ṣépè ẹlẹ́bọ lélẹ̀ oúnjẹ ẹbọ ní jẹ omi ẹbọ ní kódà mọ́tò tí ń wọ̀ mọ́tò ẹlẹ́bọ ní. kí ló dé àìmọye ẹlẹ́bọ tó jẹ́ pé gbogbo success ayé ẹ̀ orí agbára Islam ló wà. ẹ mọ̀ ní pé nígbà kan àwọn eégún tó burú tó rorò wọ́n máa ń so tíra mọ́ra àwọn àfáàní ẹ̀dì mọ́ ẹ̀dì fún wọn bẹ́ẹ̀ náà làwọn lèmọ́mù kan náà ń sábà ń tẹ̀. kí ló dé ẹ̀yin ò máa pariwo pélé yìí ọ̀ ìtẹ̀ǹdẹ̀ ń ṣe lẹ́yìn ó wọ́ọ̀sì ìtẹ̀ ń ṣe lẹ́yìn ó burú jọjọ ẹni tó kúndùn sí náà kò lẹ́tọ̀ọ́ láti jáde kọ́ mọ́ blame àwọn tí ń lọ kílọ̀bù because owó wọn jọjọra àwọn nǹkan kan náà wọ́n jọ sí. ẹni tó kówó òlú ẹni tí wọ́n fi síbi iṣẹ́ tó kó owó lórí àwọn èèyàn ẹni tí ń gbọ́n owó lákàntì àwọn èèyàn yahoo tí ń fa owó lákàntì èèyàn kò ní ráìtì láti bú olóṣèlú tí ń kówó jẹ owó òlú làwọn ń kó mi ni ìwọ náà ń kó awó ayé àwọn kan jẹ àwọn olóṣèlú ń ba future àwọn èèyàn jẹ ìwọ náà ń ba future àwọn èèyàn jẹ wọ́n tó tatluna al-kitaba ẹ̀yin olóyè ẹlẹ́sìn síbẹ̀ ń katira ẹ̀ka bíbélì ẹ̀ka kùránì ẹ̀bẹ̀ yìí kàwé ọ̀rọ̀ mi láti yín afala ta'qilun orí yín ò pé. yàwá ìdáná sí àmà tàfà yàmà yóò àdúrálẹ̀ ilé òmùrùbí náfàṣẹ yàmà yóò àdúrálẹ̀ ilé òmùrùbí náfàṣẹ. ẹ̀yin ẹlẹ́sìn ayé get prepared for the next generation. Next generation tó máa jẹ́ technological age àti kúrò ní scientific age àti kúrò nínú computer age àti wọnú technological age. ayé ń bọ̀ tó jẹ́ yí pé tí àwọn èèyàn bá lè proof ìwọ̀nba ni wọ́n gbàgbọ́ mọ́.
àsìkò gbà yẹn lẹ̀sìn ò ní tó nǹkan mọ́ lórílẹ̀ àti mùsùlùmí àti kírísítẹ̀nì àti traditionalist ìwọ̀nba ní òmọ̀ ìyẹn ló fà á tó fi ń gbọ́ láti sìn pé religion na scam, religion is a scam. Wọ́n ń bá kínní yẹn bọ̀ ni. Ànábì ní budiya al-islamu gariban fasayaudu gariban fatuba li-ghuraba. A bẹ̀rẹ̀ Islam pẹ̀lú èèyàn díẹ̀. Ìgbà kan ń bọ̀ tó jẹ́ pé èèyàn díẹ̀ náà ni ó padà gbé Islam original dání. Fatuba li-ghuraba. Oríire kó máa bá àwọn àjòjì tí wọ́n bára wọn nínú àjòjì lásìkò àjòjì. Allah. Àsìkò yẹn ti dé, ẹ̀yin olórí ẹlẹ́sìn, àwọn ọmọ kan ń bọ̀ nínú ayé ẹ̀rí pé tí ń bọ́ sórí íńtánẹ́ẹ̀tì ni. Mo wò kan tẹ́nìkan challenge Ànábì Musa, ó ní ó yẹ ká sọ nǹkan tó bá wà reasonable. Ó wà lórí íńtánẹ́ẹ̀tì ọ̀rọ̀ tí mo sọ yìí. Ọlọ́gbọ́n wo ni Musa dá sí? Mósè ọgbọ́n wo ló dá sí tó sì mú ọ̀pá tó dẹ̀nà sórí òkun tó kún sí pín sí méjì? How possible? Ṣé yẹn possible sáà? Ó sọ iye kìlómítàsì tó kún tó fi jìn. Olójì tó bí 120 kilometers àbí nǹkan mìíràn tí mọ́. Ó ní bóun ni Musa ṣe wá rìn láti etí bèbè odò àkọ́kọ́ ó sì dé sàlẹ̀, ó tún wá bẹ̀rẹ̀ láti sàlẹ̀ òkun, ó tún mú another 120 kilometers, ó tún wá rìn dókè, ó sì rìn gbogbo orin yẹn lọ́jọ́ kan. How possible? Láì gẹ̀ẹ́sì, láì gun ràkúnmí, wọ́n bá sì lẹ́sìn sára yòókù rẹ̀ níní. Ewu ọpọlọ wèrè. Ọgbà kò gbà yí pé ìrìn àjò Ọlọ́run yàtọ̀ sí tènìyàn. Báwo ni ẹ gẹ̀ẹ́sì mix nínú ya ètò fi dènìyàn? Wọ́n á proof ẹ̀ bó o ṣe mix tó fi dènìyàn. Sọ fún sáyẹ̀nsì kan produce sperm, kan lọ kan dá factory sílẹ̀ tí ó produce sperm. Tí wọ́n bá ti lè produce sperm, á gbà wọ́n lọ́gà. Ada khaliqullah. Eléyìí lẹ̀ dá Ọlọ́run. Faruni madha khalaqa alladhina ta'buduna min duni. Ní táwọn tá ń sìn lẹ́yìn Ọlọ́run ń sìn ẹ mú jáde. Ní tí wọ́n lè create ẹ mú jáde. Ìtàn Nábì Musa, ẹni tó bá lẹ́sìn tó nígbàgbọ́ sọ́lọ́run yóò clear sí bó ṣe rí nìyẹn. Wọ́n bọ̀ wá challenge, wọ́n ti challenge mo ti rí lórí internet. Wọ́n challenge Ànábì Jésù. Wọ́n ní ẹgbọ́n náà ọgbọ́n wo ni Jésù dá sí tó fi báyàn 5,000 sọ̀rọ̀ láì lo microphone? Allah. How possible? Èèyàn 5,000 láì lo microphone. Àwọn kan tó nìyẹn. Wọ́n ti gbàgbé pé bọ́lọ̀ ń bá fẹ́ bá ẹ̀dá sọ̀rọ̀ gbogbo bí o bá dúró sí lóhùn rẹ̀ ọmọ kan níbi tó bá wà. Bẹ́ẹ̀ náà làwọn ànábì Ọlọ́run. Níjọ́ tí ànábì ń àná sí pé ẹ wá gba Islam tó gun orí òkè Jabal Kubais gbogbo àyè. Níjọ́ tí ànábì Ibrahim tó wà náà sí ọ̀rọ̀ hajj, wa'adhin fin nasi bil hajj ya'tuka rijalan. Ìwọ́n kan pariwo lóhùn rere lóhùn rárá pé ẹ wá ṣe hájì. Ẹni tí ò tí dáyé tí ń bẹnú èrùpẹ̀ yọ dá Ọlọ́run. Ìrònú tọlọ́run yàtọ̀ sí téèyàn. Iṣẹ́ Ọlọ́run ju tààfà lọ. Iṣẹ́ Ọlọ́run kí ọ̀nà àràmàǹdà tọ́lọ́run fi ń perform kò yí ẹ̀dá. Mo ti rí ẹlẹ́sìn Christianity kan tó challenge Ànábì tó ní ẹgbọ́ bó ní irú nǹkan ní igi wúrà rẹ̀. Ó wá síwájú Ànábì, igi yẹn wá ṣe sàádà, ó wá forí balẹ̀. How possible tí igi ó wúrà ẹ̀? Ọ̀rọ̀ kan tó nìyẹn. Ó ti gbàgbé pé kò sí tọ́lọ́run ò lè ṣe. Apáta lè mú òfin tó bá wu Ọlọ́run tí proof ó dẹ̀ wà lórí ẹ̀. Kò sí tọ́lọ́run ò lè ṣe àfihàn tí ò bá fẹ́ ṣe lókù. Ẹ má fi ìrìn àjò tẹ̀mí, ẹ má fi wé tènìyàn. Tí o bá fẹ́ ga, má takú sójú kan. Má takú sójú kan. Àrán lọ àrán bọ́ọ̀lù ṣùpá òràn. Má takú sójú kan. Àwọn eléyìí tán máa dá má lè já lélẹ̀ bíi pé àfa kan lọ lójú ọ̀nà, epo bá tán nu mọ́tò, lọ́ bá tọ̀ sínú mọ́tò, wọ́n jayùn. Àfa pẹ̀lẹ́pẹ̀lẹ́ generation tí ń bọ̀ yóò kò gbára dáradára, kò gbá nǹkankan. Kéèyàn sọ pé òun jẹun lọ́wọ́, Ọlọ́run bá tọwọ́ bọnú oúnjẹ ó mú síbí, làwọn bá jọ ń jẹ̀rẹ̀ sí. Generation yìí ò ní gbà. Wọ́n sọ fún ọ pé bolo ti rí how possible. Kéèyàn sọ wípé òun ò ṣiṣẹ́, òun ò ṣàbọ̀, òun ò apply fún any contract. Òun kàn ṣàdédé rí 1 billion lákàntì òun sì torí mẹ́sẹ̀jì pé contract yẹ ó ti wà approve láì mọ̀ ń pa contract láì apply fún. Generation tí ń bọ̀ ọjà yín pé rọ́lẹ̀ ń pa. In tó bá wà realistic nìyẹn. Akéwùgbà gold ọmọ akéwùgbà ẹrú. Mo máa wà kẹ́ẹ̀fù pẹ̀lú ọ̀rọ̀ tí mo bá fẹ́ sọ lórí wáàsí. Nítorí pé kí ni
mo mọ̀ pé ìran ń bọ̀ lẹ́yìn tí I love like I love tí o bá fẹ́ ga. tó bá fẹ́ ga má takò sójú kan. ìdí nìyẹn tó jẹ́ pé láti ìjọ tí mo ti ń ṣe wáàsí ẹ tírèsì tàn mí sẹ́yìn ẹ lè bá kí n wá jáde kí n pé ọ̀rọ̀ tí mo sọ lánàá mo kó jẹ́ o mistake ni o mi ò mọ̀ o because mo ṣe research kí n tó sọ̀rọ̀ mo wádìí òdodo kí n tó sọ̀rọ̀ bó ṣe lè wù kọ́rọ̀ dáa tó tí n bá ní backup fún àwọn àmì ìtẹ̀ ní sọ nítorí pé mo realize pé generation kan bọ̀ lẹ́yìn generation tí ń bọ̀ lẹ́yìn yẹn yóò kún èrè gbogbo ń tá a bá ṣe. Yorùbá jẹ́ ọ̀rùn ìlímí lọ́wọ́ àbòbí. Làkìlálẹ̀ àtàmì máa yà bòdò lé wà sànà. Làkìlálẹ̀ àtàmì máa yà bòdò lé wà sànà. Àfààní Yorùbá Jawari Ilimi. Yorùbá jẹ́ ọ̀rùn ìlímí lọ́wọ́ àbòbí. My own system of lecture is quite different. Ẹlòmíà ní ọ̀yẹ̀kọ́ máa ka tíra ni gbogbo ó ti gbàgbé pé gbogbo àwọn tíra àwọn àfáà táǹkà yẹn opinion àtàìdí àwọn kan nínú ayé ni Quran àtàdíìsì nìkan lèèyàn ò lè já Quran àtàdíìsì nìkan lèèyàn ò lè dá. Lecture mi mo fẹ́ kó bá generation tó ń bọ̀ mu ká máa lè reverse pé àfáà kan sọ báyìí nígbà báyìí àfáà kan sọ báyìí nígbà báyìí ó dẹ̀ tó ń bá generation mu. Yorùbá jẹ́ ọ̀rùn ìlímí lọ́wọ́ àbòbí. I have some diamonds of wisdom tó jẹ́ pé tí mo bá sọ jáde àwọn ọ̀rọ̀ diamond ọlọ́run kò ní látọ̀dọ̀ rẹ̀ lọ́wọ́ àbòbí tí n bá sọ jáde. Làkìlálẹ̀ àtàmì máa yà bòdò lé wà sànà. Làkìlálẹ̀ àtàmì máa yà bòdò lé wà sànà. àríyàn tí ó sọ yìí pé motivational speaker lásán ni aláìlẹ́kọ̀ọ́ èèyàn ni ó sọ bẹ́ẹ̀ ó ti gbàgbọ́ mọ̀ wípé kéèyàn jẹ́ speaker kó wà motivational while speaking ara rin iṣẹ́ epo ojó níwàásí nìyẹn bó o bá lè sọ̀rọ̀ láti convince àwọn èèyàn ọlọ́run rẹ níṣẹ́ gbogbo ẹni tí ń jí sí ọlọ́run láyé motivational speaking ó wà nínú ẹrù wọn tí wọ́n gbé dání láti lè fi present message. So tó bá ní motivational speaker ni o tí ìjayò pa ní tìtorí pé Islam ara tí Islam gbé dání ara tí Christianity gbé dání ability láti present ọ̀rọ̀ with wisdom òun náà ń pè ní èèyàn jẹ́ motivational kì í wá sí empty motivational speaker empty motivational speaking tó full of wisdom tó full of evidence ìyẹn náà ń pè lọ́rọ̀ gidi inú ayé Yorùbá Jawari ìlímí lọ́wọ́ àbòbí. Làkìlálẹ̀ àtàmì máa yà bòdò lé wà sànà. Làkìlálẹ̀ àtàmì máa yà bòdò lé wà sànà. kí ló dé tí wọ́n jẹ́ ká Nábì ọwọ́ Mákà lọ́dún Sallallahu alayhi wa sallam. bí ìrìn yẹn ṣe gùn tó fi ọjọ́ méje rìn pẹ̀lú àwọn sàhábà èèyàn 10,000 wọ́n dá padà wọ́n ní ó gbọ́dọ̀ wọ Mákà ó sì ti dé bọ́dà Mákà kí ló dé tí wọ́n dá padà wọ́n lẹ́nu Ànábì dùn wọ́n ó lè sọ̀rọ̀ in a convincing way tó bá bẹ̀rẹ̀ sí báyàn sọ̀rọ̀ ọpọlọ èèyàn wálẹ̀ bọ́pọlọ yẹn gbóná tẹ́lẹ̀ wọ́n ní nítorí ìdí eléyìí àwọn ọmọ àwọn ò tí ì kó wọn pamọ́ lọ́dún tó bá ń bọ̀ akọ gbogbo àwọn ọmọ àwọn kúrò nílùú ni torí kò sí bó ṣe sọ̀rọ̀ táwọn èèyàn ní accepting tó wí ara rin iṣẹ́ tọ́lọ̀ fún àwọn tí wọ́n jẹ́ òjíṣẹ́ Ọlọ́run fọlọ́lẹ́kìtọ́ kéèyàn lè sọ̀rọ̀ kọ́rọ̀ òun kọ́ lọ́lá ìní ń jẹ́ bẹ́ẹ̀ ẹ̀ wá rí ẹ̀yin àfáàyè ẹ̀yin wòlíì ẹ̀yin traditionalist mẹ́tẹ̀ẹ̀ta ni ọ̀rọ̀ tèmi máa ń sábà bá lọ ẹ gbọ́dọ̀ mix ẹ̀sìn pọ̀ bẹ́ẹ̀ ẹ gbé lálàáfíà wọ́n ń gbé lálàáfíà ní Saudi Arabia náà fi progress wọ́n ń gbé lálàáfíà ní Dubai náà fi progress wọ́n ń gbé lálàáfíà ní Israel náà fi progress wọ́n ń gbé lálàáfíà l'Amẹ́ríkà ní UK náà fi progress tí ò bá ti sí peace kò lè sí any progress ẹ ń sọ pé nítorí ọ̀run Ọlọ́run ni a máa gbádùn ayé a gbádùn ayé bá a bá sì tún dọ́run ara lè jẹ́ náà wọ̀ tí ò ní jẹ́ aráyé ṣe ni gbogbo fìtínà tẹ́yìn dálẹ̀ yìí bó ló ṣe bú mi tó dẹ̀ lérò pé mo jẹ àwọn ọ̀gá wọn tí wọ́n kọ́ wa pé bí wọn bá ti lè bu yín ẹ gbé wọn lọ kóòtù àwọn ni wọ́n dá sílẹ̀ àwọn ni wọ́n kọ́ wa ẹ̀yin náà pọ̀ tá a kò lọ kóòtù
ẹ pọ̀ tẹ́ gba bench warrant rẹpẹtẹ bíi mẹ́ta lèmi náà ti prepare alẹ́ báyìí gbogbo iye mílíọ̀nù tí ọba náà wọ́n jájọ náà bó bá jẹ́ pé èyí ni jihad táwa ó ṣe tá a fi rí ìyọ́nú Ọlọ́run ẹ rí pórí íńtánẹ́ẹ̀tì ti sinmi ni wàhálà kan làwa kan ṣe nínú ẹni tó ṣe wàhálà yẹn ni mo wà fa ẹ rí pórí íńtánẹ́ẹ̀tì ti sinmi ni àìmọye ẹlẹ́sìn tí ń jáde tí ń sọ̀rọ̀ ń sìn tiwọn táwọn náà ń sọ̀sọ̀kúsọ lọ́mọ rárá tán kí àmọ́ àìmọye ẹni tí ń sọ̀rọ̀ wisdom táwọn ẹ̀yìn wò mọ́ nígbà tí ò sẹ́ni tí ó ṣépè fún wọn lórí íńtánẹ́ẹ̀tì mọ́ kò sẹ́ni tí ó tọwọ́ bọ ìjọmọlúàbí wọn lórí íńtánẹ́ẹ̀tì mọ́ báwọn tí ń bẹ láyé lónìí ò bá recognize effort àwa tá a ṣe àwọn tí ń bọ̀ lẹ́yìn ó padà recognize tí ó bá fẹ́ ga má takò sójú kan àràn bọ́ọ̀lù ṣùpá má takò sójú kan àràn bọ́ọ̀lù ṣùpá má takò sójú kan. ẹ̀yin tẹ́ ń bẹ lórí íńtánẹ́ẹ̀tì ẹ bá mi try láti share more ọba mi ó ṣe àwòrán kan yìí. Àmín. nínú new tactics antics tí wọ́n ń lò láyé òde òní òun láriwo lórí íńtánẹ́ẹ̀tì kíní ń bọ̀ lẹ́rù lórí ariwo orí íńtánẹ́ẹ̀tì ọmọ iye bí wọ́n ti pariwo orúwa ìdè ni ọmọ iye ń tà ṣe láyé tí wọ́n ti fúrèmù ẹ̀tàn gbé bọ̀ wá lọ́rùn ni wọ́n pa irọ́ mi wọ́n dẹ̀ gbé wọ̀nyàn lọ́rùn bí agbádá gbogbo ẹ̀ la survive torí pa decide pé a fẹ́ win ní religious cyberbully a fẹ́ lè kúrò lórí afẹ́fẹ́ ilẹ̀ Yorùbá kò burú báyìí nílẹ̀ Haúsá nítorí kálukú wọn jẹ ni wọ́n wá ní wàhálà fi le tó báyìí ṣe tiẹ̀ jẹ́ lómi náà ó ṣe tiẹ̀ àjọ gbáyé ni ó lè decide ẹni tí ó gbáyé Ọlọ́run lọ́dà gbogbo wa kèfèrí Ọlọ́run ni kírísítẹ́nì Ọlọ́run ni mùsùlùmí Ọlọ́run ni Ọlọ́run ló mẹni tí ń ṣe tiẹ̀ àìmọye ẹni tó pèrè ní mùsùlùmí tó múra kankankankan tó jẹ́ pé gbogbo abẹ́ rẹ̀ kírísítẹ́nì ní fi ń sáyé àìmọye kírísítẹ́nì tó múra kankankankan gbogbo abẹ́ rẹ̀ ẹbọ ní fi ń sáyé àìmọye babaláwo tó múra kankankankan gbogbo àgbéga rẹ̀ Islam ló gbéga. kí la fẹ́ bára wa jà sí àmọ́ ká believe pé ká pariwo èèyàn lórí íńtánẹ́ẹ̀tì kò sí dáa ẹ bà lórúkọ jẹ́ ká máa fi emotion wá support èmi ò rí bíi tí support orí íńtánẹ́ẹ̀tì tí fẹ́ fọ ọ̀rọ̀ òdodo ni support orí íńtánẹ́ẹ̀tì máa ń fífọ̀ torí íńtánẹ́ẹ̀tì ti ariwo íńtánẹ́ẹ̀tì ti sórí fèmí náà lára ẹnìgbà tán kidnap àwọn ọmọ mi ọmọ tó bá jẹ́ lórí òdodo yóò fífọ̀ bẹ́ẹ̀ tó bá jẹ́ lórí irọ́ kò sí bẹ́ẹ̀ ṣe lè pariwo tó ẹfun lóṣù kan ariwo yẹn ń bọ̀ abalẹ̀ òdodo wa padà hàn lẹ́yìn ẹ̀ àìmọye ẹni tí a ń pariwo orí íńtánẹ́ẹ̀tì support ẹ̀ tó jẹ́ pé njọ́ tó bá ní problem kò ní rẹ́ nìkan mọ́ bàbá Ìjẹ̀ṣà nígbà tó jáde tariwo ẹ gbalẹ̀ níjọ́sí onítíátà mo ṣe wá sí mo jáde mo ní bàbá Ìjẹ̀ṣà tọrọ àforíjì ọgbẹ́ díẹ̀ àgọ̀ díẹ̀ lèèyàn fi ń sáyé mo sọ fún mo ní tó bá dá gbá òní rẹ nìkan mọ́ àwọn tí wọ́n bọ́ fààyè wọn àkọ́ bí ọ̀rọ̀ lè já sí mọ̀jẹ̀ kan torí ẹ̀ fàgbọ́n torí ẹni tán bá torí ẹ̀ fàgbọ́n ò ní dúró jẹ́ orúkọ tí fámìlì rẹ ò jẹ́ rí mọ̀jẹ̀ kó wọnú ẹbí ẹ lọ wo lẹ́tọ̀ tí mo ṣe ń gbà yẹn àwọn kan jáde wọ́n bú mi wọ́n ní wọ́n ní àwọn tẹ̀lé àwọn ọjọ́ fani bàbá Ìjẹ̀ṣà máa ń bẹ lọ́gbà ẹ̀wọ̀n ó tún àpíìlì ilé ẹjọ́ àpíìlì tún àfáàmù ẹjọ́ àkọ́kọ́ pé àníkọ́sẹ̀ wọn rẹ̀ pé ni wọ́n fún un lórúkọ gbogbo àwọn tó ń pariwo lórí íńtánẹ́ẹ̀tì ń gbà yẹn wórówóró àwọn dàlẹ́ ni kí ló dé tàn bá lọ bí tí wọ́n ti mọ́ àwọn nǹkan kan bẹ nínú ayé mo sọ fún ìwọ ló jàre ni ìwọ ló jẹ̀bi ni àwọn ọ̀rọ̀ kan bẹ téèyàn bá kó sí páńpẹ́ obìnrin tó bá jẹ́ pé obìnrin ló dẹ trap fún ọ tó sì mú ẹ bẹ̀bẹ̀ ni o gbogbo trap ló easy láti yọ kó ń bẹ trap obìnrin lè o kò sí ẹni obìnrin ò lè mú kò sí ẹni obìnrin ò lè tìwó kò sí ẹni obìnrin ò lè fìtínà àfẹni Ọlọ́run bá yọ lóko bá nàbì Yusuf ṣe dá nàbì Ọlọ́run tó obìnrin fìtínà ẹ̀ obìnrin ló ṣe sábàbí bá nàbì Yusuf ṣe dọ́gba ẹ̀wọ̀n lórí ẹ̀ṣẹ̀ tí ó ṣẹ̀ lórí nǹkan kan tí ó ṣe ó tún sọ ọlọ́mọọmọ kó tiẹ̀ sínú Qur'an wípé láyé sí jannanna wala yakunanna mina sọ́ọ̀gìrì máa make sure pé mo rán Yusuf lẹ́wọ̀n máa sì sọ dẹni yẹpẹrẹ ìkejì tó wù yẹn lọ́lọ́wọ̀n bá mú ṣẹ tàkọ́kọ́ pé wọ́n rán lẹ́wọ̀n obìnrin ló ní manipulation obìnrin ló lètè obìnrin ló lágbára bàbá Ìjẹ̀ṣà dákun bẹ̀bẹ̀ lọ bá wọn báwọn èèyàn bọ̀ bẹ̀ bó ṣe pọ̀ ọmọ yìí kiri ńlẹ̀ kan lè forí jìn ọ́ go and do it ẹni ọmọ bẹ̀bẹ̀ ẹni ọmọ rẹ̀ ra rẹ̀ ńlẹ̀
ẹ wo bí ọ̀rọ̀ wa padà já sí kọ́lọ̀ wọn bá ní mú jáde nírọ̀rùn tó tún wá padà lu ayé tó dáa ju tàkọ́kọ́ lọ tí ó bá fẹ́ ga má takò sójú kan. Àràn lọ àràn bọ̀ lóṣù pààrọ̀ má takò sójú kan. Àràn lọ àràn bọ̀ lóṣù pààrọ̀ má takò sójú kan. Kí ló dé tó jẹ́ pé double standard òun láfi máa ṣayé ká pariwo mọ́yàn ká parọ́ mọ́yàn ká máa pariwo wórówórówórówóró irọ́ ni religious sentiment ti pọ̀ jù. Ntí lágbájá bá ṣe ọ̀dà ẹ̀jẹ̀ àgbà pé ọ̀dà eléyìí tó bá ṣe tó bá da ẹ̀jẹ̀ àgbà pé eléyìí dá àmọ́ káwá gbàgbọ́ pé nítorí pé yẹn ti jẹ́ ẹlẹ́sìn kò sí ọ̀ràn tó dá tí ò ní mú jẹ wọn yóò tó bẹ́ẹ̀ nílẹ̀ Lárúbáwá kò tó bẹ́ẹ̀ nílẹ̀ Israel odidi pásítọ̀ onímọ̀ lọ́lọ́pàá mọ̀ mú nímọ̀ mú lọ yìí tó bá dáràn wọn mú náà ní wọ́n mú ìmáàmù àwọn ìmáàmù Mẹ́kà wọ́n ti mú kan rí lórí mímbàrí wọ́n ti mú mọ̀ọ́mù Mẹ̀dínà kan rí lórí mímbàrí tí ń ṣe lórí pulpit bẹ́ẹ̀ náà ti arrest ẹ̀ ó ń bọ́ọ̀lẹ̀ báyìí security ti ń detail fún ló fi lẹ́tà hàn pé òun ti receive message you are under arrest. Kí ló dé tá a wá sọ ẹ̀sìn di nǹkan tí ó ti àwa tí ó sọ wá dọ̀tá ara wa ẹ̀sìn ló yẹ kó mú àlàáfíà wá fìtínà ló ń mú wá ní apá kan ilẹ̀ Yorùbá kì í ṣe gbogbo ilẹ̀ Yorùbá. Tí o bá fẹ́ ga má takò sójú kan. Àràn lọ àràn bọ̀ lóṣù pààrọ̀ má takò sójú kan. Àràn lọ àràn bọ̀ lóṣù pààrọ̀ má takò sójú kan. Ẹni tẹ́ ń gba owó ràn lọ́wọ́ fáwọn èèyàn lórí íńtánẹ́ẹ̀tì ẹ̀ sì change tactics yìí bí kókó bá ń fẹ́ ni lẹ́fẹ̀ẹ́ wọn kì í jorí ìmọ̀dò náà. Ọ̀rọ̀ à ń gbowó ràn lọ́wọ́ lórí íńtánẹ́ẹ̀tì ayé bá débi tá yóò padà sọ pé àfẹ́ nìkan kọ́ bọ̀ mọ́. Ẹni tí ó bá gbowó ràn lọ́wọ́ fún yàn kó fà àkáǹtì ń tọ̀ òun lẹ̀ báyìí kárí porúkọ ẹni afẹ́ gbowó fún àkáǹtì ẹ̀ ní kó wọ́n máa wọbẹ̀. Àti rí ìyàn tó gba ìrìn àjò abroad fún yàn tó ń tọ̀ wọ́n lọ́dún ní àárọ̀. Àwọn tí wọ́n bẹ̀rẹ̀ kínní yẹn wọ́n ṣe wọ́n báyìí àti rẹ́ni tó gba ájì fún yàn tọmọ yẹn ọlọ àjìdò ní àárọ̀. Àwọn kan ni wọ́n bàbá ńlá double standard àwọn kan ni wọ́n bú arákùnrin yẹn tí wọ́n tú àwọn àṣírí kan jáde nígbà yẹn tán ló ṣe báyìí ó ṣe báyìí ó ṣe báyìí àmọ́ ńgbà tí wọ́n dọ̀rẹ́ padà anything tí wọ́n bá ti ní ó ṣe kò ṣe nǹkan kan nu ẹni yẹn ò ṣe nǹkan kan mọ́nu ńgbà tó ti dọ̀rẹ́ àwọn that is double standard. Ìtòyìnbó ń pè ní double standard nìyẹn níjọ́ tó bá kẹni tó kórìíra kó parí ẹ̀ kó pariwo ẹ̀ nígbà tó bá kẹni tó súnmọ́ ẹ kó o bò mọ́ra kí wọ́n á ní ẹ́sẹ̀nsì gbogbo ariwo tìjọ́ ta wá lò lódodo ta la lábòsí. Ẹ̀yin tẹ́ ń gbowó ràn lọ́wọ́ fáwọn èèyàn ó tó gẹ́ òǹkàlùkù wá sẹ́sì bẹ́ẹ̀ bá fẹ́ gbowó ràn lọ́wọ́ ẹ gbà lọ́nà tí ó gbà bá láàká ìmú ẹ dáwọn tẹ́ gbowó ràn lọ́wọ́ fún kán rí àmì ẹ̀ nínú ayé wọn kọ́mọ̀ jẹ́ wípé ọmọ ìjọ ń rù pásítọ̀ ń sanra níjọ́ tó kan pásítọ̀ ẹni kọ́mọ ìjọ dáwó fún kan fi tọ́jú ẹ̀ àmọ́ ń dọ́ tó kan ọmọ ọjọ́ ẹni kan máa pariwo aleluya lé lórí kan máa pariwo Allahu akubaru kí lóde tí wọ́n pariwo ẹ̀ fún pásítọ̀ ń dọ́ tó kan. ṣé aliwo Allahu akubaru ni pásítọ̀ àti àfà ni pásítọ̀ fira aircraft làfà fira mọ́tò ńlá sáriwo Allahu akubaru ni sáriwo yáàyù yákọ̀ yúmu ni. ibo níbẹ̀ ṣe pákéjì ara yín tó ṣe dé ń tẹ́ fi pákéjì ara yín yẹn ẹ lọ fáwọn ọmọ ìjọ náà. Yaruba jawari limi lao abobe lakila le atamema ya budule wasana lakila le atamema ya budule wasana. Ọ̀rọ̀ wal-mu'allafatu qulubuhum òfin Ọlọ́run nínú al-Qur'an àwọn tí wọ́n bá fẹ́ gba ẹ̀sìn tẹ́rí pé àwọn eléyìí wọ́n nídìí ká fowó ràn wọ́n lọ́wọ́ kán lè tètè jára mẹ́sìn òfin Ọlọ́run ni wọ́n ń lò láyé jọ táyé òde òní scam lọ́pọ̀ jù mẹ́. Mùsùlùmí ayé ẹja ronú àwọn tẹ́bi ń papọ̀ nínú ìsìláàmù kọjá kẹ́ẹ̀kan sọ pé ẹnìkan ìyá olórìṣà kan ti gbọ́ ti gba ìsìláàmù o ẹja dáwọ́jọ fún o ẹjẹ́ ó lọ Mọ́kà o mi ò sọ ti yá lọrin o ìyá tó wà nílọrin o ẹni dáadáa ni àníyàn tó dáa ni ìyá lọrin yẹn fi ṣe tiẹ̀ ó ti gba islam o ẹyọ ẹnìkan ọgọ́rùn-ún èèyàn sì ń kúrò nínú islam lójoojúmọ́ nílẹ̀ Yorùbá wọ́n ń kúrò nínú ẹ̀sìn míì náà o
bet Islam ló pọ̀ jù nínú táwọn ẹlẹ́sìn méjèèjì yòókù fi ń build. How difficult kẹ́ ẹ tó rí ìmáàmù Philip, how difficult kẹ́ ẹ tó rí ìmáàmù Josiah, àmọ́ ẹ̀ mọ̀ rí àwọn pastor Sulaiman, pastor Abubakar, pastor Isaac, bẹ́ẹ̀ náà lẹ́ẹ̀mọ̀ gbọ́ Ifáwọlé Síkírù. Àwọn èèyàn wọ́n ń kúrò. Ìran kan bẹ ní Ọ̀ṣun, fámìlì wọn méjì ó ti ṣe gọ́vnọ̀, fámìlì wọn kan ó ti ṣe sẹ́nẹ́tọ̀, ọmọ wọn kan bẹ olórin ní káàkiri àgbáyé, mùsùlùmí ni wọ́n. Kí ló mú gbogbo dídí fámìlì yẹn kẹ́dẹ̀ kúrò nínú Islam lẹ́ẹ̀kan náà? Iṣẹ́ wo lẹ ṣe lórí ẹ̀? Àwọn èèyàn tó jẹ́ pé minhum alfun kawahidin, ẹyọ ẹnìkan nínú wọn ó wọ̀ tí millions èèyàn. Àṣẹ mu'allafatu qulubuhum ká lọ kóra wájọ sórí eléyìí. Àwọn tí wọ́n wá gba ìsìláàmù tó jẹ́ pé majority wọn kúrò nínú ìsìláàmù láìpẹ́. Nígbà tó bá wà nítorí kọ́ jẹ kó mu ni, tí ò bá ti rí ní tí ó jẹ tí ó mu yẹn yóò revert back. Ẹni tí ń to àgé mọ́sálásí ń bẹ tẹ́bi ń pa gba owó fún. Àwọn kan bẹ nínú ìsìláàmù, ọmọbìnrin kan jáde lẹ́nu ọjọ́ mẹ́ta yìí tó ń sun ẹkún pò náà nídìí ìrànlọ́wọ́, ẹran òun náà lọ́wọ́, ẹwárù yẹn kan ẹjẹ́ adáwọ́jọ fúnrù yẹn ó pè wá. Ṣé dandan ni ká máa fowó pín, ká máa fowó ra àwọn èèyàn sínú ẹ̀sìn ni? Ọkọ̀ Islam ti kún. Islam kì í ṣẹ̀sìn tó wà underpopulated, we are overpopulated. Tí o bá fẹ́ ga má takú sójú kan, Àràn lọ àràn bọ̀ lóṣùpá wọn, má takú sójú kan, àràn lọ àràn bọ̀ lóṣùpá wọn, má takú sójú kan. Ọjọ́ wo la tó fẹ́ ronú? Ẹ jẹ́ ká wake up. Àwọn ẹ̀sìn tó kù wọ́n ń fi àwọn tó ti wà nínú ìjọ wọn ni wọ́n náwó lé lórí. Àwọn ni wọ́n ń fún lóúnjẹ lójoojúmọ́, wọ́n ń fi oúnjẹ dè wọ́n mọ́lẹ̀, stomach infrastructure, wọ́n ń fi ipò dè wọ́n mọ́lẹ̀, wọ́n ń fi aṣọ dè wọ́n mọ́lẹ̀. New comfort tí ẹ̀sìn òye tá a mà níyàn tó bá dé, ó ń là wá ń lo wálé mu'allafatu qulubuhum sí. Àwọn majority àwọn tẹ́bí ń pásípọ̀ mọ́sálásí, bẹ́ẹ̀ nìkan bá wá dé ń sìn tó bá ti ló ń gba Islam lójú ẹsẹ̀ láàmú á sọ pé yes èmi náà fún ní 1 million, èmi náà ṣàdéhùn ájì fún ẹrú Ọlọ́run kan of recent. Nígbà tí mo padà gbọ́ àwọn nǹkan kan tí mi ní fẹ́ sọ lórí afẹ́fẹ́, I have to withdraw it. Kì í ṣe ta ìlágbára ẹ̀. Àwọn kan ni mo ṣe tí wọ́n náà lọ hajj lẹ́nu ọjọ́ mẹ́ta ẹ̀ nítorí àwọn nǹkan kan. Nígbà tó padà pè mí mo sọ fún àwọn nǹkan tí mo gbọ́ yìí kọjọ ti Islam yóò difficult díẹ̀. Àti gbáyẹn lèmi náà ti decide pé mi gbọ́dọ̀ ṣerú mistake àdéhùn bẹ́ẹ̀ yẹn. Ẹni tó bá gba Islam ẹ jẹ́ kó gba Islam nítorí tọ́lọ́run lillahi wa rasuli. Owó làbúrò máa tọrọ owó kiri. Ìyàwó ẹ̀yà àdínì ẹ bá nìran lágbájá lọ́wọ́ o, bàbá àdínì ẹ bá nìran lágbájá lọ́wọ́ o. Eléyìí là ń wí tẹ́ ìwà bẹ̀rẹ̀ sí ṣépè, tẹ́ bẹ̀rẹ̀ sí ní bú wa. Ẹ̀yin náà lẹ́kọ́ wa bí ẹ ṣe ti àfáà lọ ọgbà ẹ̀wọ̀n. Àwa náà sì ti mọ̀ jù yín lọ, àti play game yẹn ẹ ti rí pẹ́ lẹ́nu ń bẹ̀ mọ́ báyìí. Gbogbo àwọn tí wọ́n bú wa yẹn á wọ̀ wọ́n dé kóòtù báyìí. Ẹjọ́ tó bá wà wù kóòtù kò dá fún wọn. Ẹnìkan lórí ọ̀rọ̀ sẹ́yìn, a ti lọ sẹ́yìn, ìjọba lọ sẹ́yìn náà lọ borí afẹ́fẹ́ tó ń ṣépè fún mi. Kò mà pa àti lọ sẹ́yìn, ọjọ́ tá a lọ gangan lọ borí afẹ́fẹ́ ní ṣépè. Ẹ̀yin àfa oní unity sọnù tẹ̀ ní kájọ ọmọ kámẹ́ bara wájà. Sójú yín fọ́ ni àbẹ́ yáwèrè, àbórí yín burú ni, ẹ̀rí tí ìṣẹ̀lẹ̀ ń sẹ́yìn ni. Mo ń ti ọ̀nà sẹ́yìn níbi tá a ti lọ rí àfáà yẹn bọ̀ ni mo ń gbọ́ kinní yẹn. Mo wá sọ́ọ̀rì fún pé bọ́pẹ́ bóyá ọmọkùnrin yọ bá rẹ̀ lọ́gbà ẹ̀wọ̀n pẹ̀lú ògo Ọlọ́run. Ẹ wo bàbá Mudiru Markaz. Nígbà wọn fún èèyàn bí ẹyọ kan àbí méjì jófin sìn, talẹ́rí tó jáde tó tún ṣépè fún Mudiru Markaz mọ́. Oògùn yín nu. Bàbá Mudiru Markaz adamallahu ayatahu wa dawlatahu. Bàbá tiwa nu táàdẹ̀ gbà kẹ́ni bọ́ọ̀dì orí wọn fín. Bẹ́ẹ̀yàn rí wọn fín yóò rí pípọ́n ojú wa. Ìjà tá ń jà yìí kì í ṣèjà tèmi gan nìkan. Tí bàbá ló pọ̀ jù níbẹ̀ wàláwà náà ní àṣà lè ná fún ẹ̀yìn wà jáde ta ní. Kẹfì rọ́ta wà ní fìlẹ́dí ànàtọ̀ líbo. Wàlákìnnà ní àṣà lè àǹfà sọ̀hìbì. Wàṣàrúwà láà sàbò àní ìjà sọ ìbùn. Mi ò rántí ìbára yẹn mọ́. Kí ni tí mo fẹ́ sọ níbẹ̀? Kó bá jẹ́ pé nítorí pé nìkan bú mi, ó
pè mí lórúkọ tí ń jẹ ni wàhálà mi ò ní ké báyìí bẹ́ẹ̀ tí gbogbo bàbá wa yìí tá a bá wòran gbogbo sẹ́tàn bàbá yìí ṣe ni wọ́n fẹ́ bàjẹ́ wọ́n fẹ́ bà tí ń jẹ́ ìjà fà jẹ́ nílẹ̀ Yorùbá wọ́n fẹ́ bà tí ń jẹ́ ìjẹ́ wòlíì jẹ́ nílẹ̀ Yorùbá àmọ́ páwọn àfà aláburú ń bẹ wòlíì tí ń mẹ́bọ mẹ́sìn ń bẹ tí ń dẹ̀sìn pọ̀ mọ́ tiẹ̀ àmọ́ páwọn fọwọ́ náà ń bẹ a sọ pé no but there is a way láti correct ń tó bá burú ẹnìkan bá mi sọ̀rọ̀ lẹ́nìí ó ní bẹ́ẹ̀ ṣe ń dàjà yẹn lọ ń fìtọ́ fọ̀gbẹ́ ni omi làwa fi ń fọ ìgbẹ́ àtìtọ́ wọn torí tí ń bẹ lọ́wọ́ wọn ó burú ju tí wọ́n accuse àwọn èèyàn pé wọ́n ń ṣe yìí lọ kò síṣẹ́ bú tí ò sí lọ́wọ́ wọn mo ti challenge àwọn kan rí mo ní bo lẹ ti rí the world ẹrú kú ṣé kùránì lọ́kọ yín ni àbádìsì ẹ bá ti wá sọ̀rọ̀ díẹ̀ àwọn ẹrú kú ń bẹ àwọn ẹrú kú òde ṣe ọ̀rọ̀ ìsìláàmù lélẹ́yìí ní àbádìsì ànábì ẹ sì lẹ́ ń jà fún súnà ṣé súnà ní ẹrú kú ibo lẹ ti rí Yaruba Jawari ilimi lao abobe lakila liyatamema yabudule wasana lakila liyatamema yabudule wasana. tó bá jẹ́ pé báwa ṣe ronú yìí Ànábì ronú ni sallallahu alaihi wasallam ìjírá tá ń ṣe lọ́jọ́ òní wáyé Allah ronú Ànábì jìnnà gan Ànábì jẹ́ nìkan tí wọ́n ronú bóòlù wọn ṣe change nǹkan for the next for all generation to come. Allah níjọ́ tí wọ́n fẹ́ lé Ànábì jáde nílé Ànábì mọ̀ pé ìwà Lárúbáwá ni pé kánká àyàn mọ́lé kọ́ndẹ̀ gbóhùn tó ń pa kò sẹ́ni tí sábà escape ẹ̀ Ànábì lẹ́ni àkọ́kọ́ tó escape irú plot yẹn ó tètè plan ni ara ẹ̀kọ́ ara ìjìrá tá à ń ṣe lé nìyẹn Ànábì tètè plan ó pe Abubakar jókòó ẹ wá àwọn tó mọ̀ nípa geography wa ẹ wá àwọn astronaut wa ẹ wá wẹ́nìkan tó mọ̀ nípa àrin àjò ọ̀nà Medina wa owó sẹ́yìn ni ẹ gbọ́dọ̀ tú àṣírí wa wọ́n dẹ̀ ṣàdéhùn Lárúbáwá dẹ̀ nìyẹn tó bá ti gbowó sẹ́ tó ṣàdéhùn kò ní tú àṣírí ìwọ tó mọ̀ náà Medina ìwọ tẹ̀lé wa á gbéra ní ọjọ́ báyìí ó lọ dúró lábẹ́ igi tí wà lábẹ́ igi láti ọkọ̀lá á kàn ọ́ lójú ọ̀nà tá a bá ń lọ ìwọ tó mọ̀ geography gbé máàpù lẹ̀ àwọn abúlé mélòó la kàn lójú ọ̀nà ibo láti rómi mu ibo láti rón jẹjẹ bó lòrùn bíbà ìṣe gbóná tó bó ní atẹ́gùn bíbà ìṣe burú tó ọ̀nà abo la gbọ́dọ̀ sá fún tá a bá fẹ́ kó sọ́wọ́ ẹranko gbogbo ẹ̀ nẹ́kọ́ Ànábì ọwọ́ plan tán ọkàn ẹ̀ balẹ̀ ọwọ́ sọ fún Abubakar àwọn ọmọ Abubakar kan lọ sínú Gauru Thaur àpáta yẹn ibẹ̀ la máa sá sí tá a bá kó nínú ilé tá a bá ń lọ Medina straight wọn á ká wa mójú ọ̀nà ẹ̀jẹ̀ ó dẹ̀ sàn bí ò jẹ́ tiwa yóò jẹ́ tiwọn àdẹ̀fẹ́ kẹ́jẹ́ ò sàn ẹ lọ síbẹ̀ ẹ lọ fumigate inú àpáta ẹ pa àkekèé tí ń bẹ ń bẹ ẹ pa aláǹgbá tí ń bẹ ń bẹ ẹ pa ejò tí ń bẹ ń bẹ ẹ clean rẹ̀ kó neat torí ibi tá a ti mọ iye ọjọ́ tá a lò ń bẹ tọ́nà ń bá ní àtẹ̀tẹ̀ kúrò ọwọ́ ọ̀rọ̀lẹ́ látò kúrò torí òkè àpáta máa ń gbóná nínú òrùn ilẹ̀ Lárúbáwá àmọ́ ọ̀rọ̀lẹ́ yóò ti bẹ̀rẹ̀ sí tutù á lè gòkè bọ́ síta á lè bẹ̀rẹ̀ ìrìn àjò ìwọ ọmọ Abubakar ìwọ mú ràkúnmí méjì abo ràkúnmí gbé sójú ọ̀nà wọ́n á gun ọ̀pẹ kọ́ ọmọ wò wá lọ́ọ̀kan tó o bá rí i pé àdánwò kan fẹ́ ṣẹlẹ̀ ìwọ kan swing kankan á ti understand yẹ oúnjẹ tá a jẹ omi tá a mu páàkì ẹ̀sẹ̀yìn ràkúnmí ẹ wo bá nàbì ṣe bó ṣe plan sallallahu alaihi wasallam bóòlù yóò ṣe plan bá tí ò ní succeed àmọ́ àwọn afọ ayé òde òní ẹ ní plan kankan ẹ kàn jókòó sójú kan ẹ mọ̀ retí kọ́ Ọlọ́run wá bá yín ṣe gbogbo nǹkan àmọ́ ṣàdúrà Ọlọ́run wọ́n bá wa ṣe ntí ọba dá Ọlọ́run kì í bá yàn ṣe o ntẹ́ ẹ bá ṣe débì kan lọ́lọ́run ràn yàn lọ́wọ́ ọmọ tó bá ṣépà níyà ẹ̀ gbé Ànábì wá wọ̀lú Medina sallallahu alaihi wasallam ló wá di tọ̀lá alibadiru aláìna mìfàní ya ti wá dá wàjábà ṣukuru aláìna mọ̀dálélàídá ayúwálímọ̀ bí òṣùfìnà jìtàbílẹ̀ amúlùmútọ́ jìtàṣàrọ̀f kalimadina mariaba ya khairada wọ́n fi orin pàdé Ànábì tọ́lá alibadiru aláìna kí ni mo fẹ́ sọ níbẹ̀ n ti ń jẹ́ ìjìrá nìyẹn Ànábì plan ó fi tọ́lọ́run síwájú ìgbà tó jáde ó fẹ́ jáde nínú yàrá ó ní kí Álì ó sùn lórí bẹ́ẹ̀dì òun kó daṣọ ọ̀bọ̀ra òun borí tí wọ́n bá ń yọjú láti bí ihò kọ́kọ́rọ́ wọ́n máa rò pé wọn Ànábì lòun sì wà ń bẹ̀ ọkàn wọn balẹ̀ pé ńgbà tó bá jáde ń dájí alàgìmọ̀ lórí Álì ṣe bẹ́ẹ̀
wọ́n ń yọjú wọ́n rí yàn lórí bẹ́ẹ̀dì wọ́n mọ̀ pé kì í sànábì ànábì sílẹ̀kùn nígbà táìmù tánábì ó sílẹ̀kùn wọ́n ti sùn lọ lọ́rọ̀ wá di waja'alna min bayni aydihim sadda ànábì ó ti ṣe gbogbo tó yẹ kó ṣe máa lọ bó bá lọ wájú wọn lérí ẹ bí wọn bá wọ ẹ látẹ̀yìn wọn ò lérí ẹ èmi Ọlọ́run ti dá nǹkan bò wọn lójú wọn lérí ọ ní sọ ànábì lẹ́yìn ìgbà ànábì ṣe gbogbo tó yẹ kó ṣe tánábì ò try Ọlọ́run tí ò test Ọlọ́run wò ọmọ ìyá mi ti ń jẹ́ ìjìrá nìyẹn àwọn kan ní ẹsẹ̀ wàhálà tá a fi gbadé ti ìjìrá ká lè bá ààrẹ kọ́m pẹ̀lú ẹ̀ pé oṣù Islam ni àwọn kan ó sì jáde tí wọ́n ní àràámù ni bídíà ni ta ló ní kẹ́ ẹ mọ́ gbọ́lídé ìjìrá wọn ò gbọ́lídé ìjìrá ní Saudi Arabia tí ò gbọ́lídé ìjìrá ń gbọ́lídé mi ìtawọ̀ ọgbà bí mọ́ni wọ́n ṣe rí Saudi Arabia kọ́ lórí lọ́dọ̀ wa a ní ìdíwọ́ ọ̀lídé yẹn tán bá lè fún wa ká lè máa ṣe tàdábòrò ká lè máa ronú kí lọ́kàn fún ọ̀rọ̀ Islam bó la ṣe fẹ́ perfect ìrìn àjò wa ẹ wá rí i níparí akí gbogbo wa kú ọdún ìjírá mo sọ̀rọ̀ kan lánàá mo tún wá fẹ́ repeat ẹ̀ ẹrú Ọlọ́run kan ni mo rí nígbà tí ṣẹlẹ̀ kan ṣẹlẹ̀ sí ọba kan nílẹ̀ Yorùbá lẹ́nujọ́ mẹ́ta yìí tí mo wá ẹrú Ọlọ́run yìí lọ́ba lọ kọ́ sórí péjì ẹ̀ ọba tó ní kí ìmáàmù ọmọ kọ lẹ́tà tó fún ní query pé báwo ló ṣe lọ sí ájì tó jẹ́ iṣẹ́ Ọlọ́run ìkọjá ààyè ni lọ́dọ̀ ọba yẹn ìwà ẹ̀ṣẹ̀ ni lọ́dọ̀ ọba yẹn àìlájú ni lọ́dọ̀ ọba yẹn ọkọ̀ kìíní yẹn tó pọ̀ mo wá rẹ́rìn mo ní what a double standard alábòsí lọ́mọ ádámọ̀ alábòsí pọ́nbélé lọ́mọ ádámọ̀ agbọ́ ọtọ́ba tí kìí ṣe mùsùlùmí tó lè má mọ implication bí àjèṣe tóbi tó lọ́kàn àwa mùsùlùmí òun lè má mọ̀ mi ìfẹ́ sọ̀rọ̀ lọ sáàrin yẹn máa padà sọ̀rọ̀ lórí ẹ̀ lọ́jọ́ iwájú ó lè má mọ̀ bẹ́ẹ̀ kí la fẹ́ sọ tẹni tó mọ̀ nípa Islam ẹni tó pèrè ẹ̀ láàfáà ẹni tó ń gan mọ pàtàkì iṣẹ́ hajj tó wá rí pé nìkan ń bọ̀ láti hajj ní last year tó sì tírèlì ẹ̀ láti haram ń ṣe tàwáàfù dágbére ẹni tí a rán pé ọmọ sọ dúró tì ẹni yẹn ò sí lórí fúláìtì tí arákùnrin tá a fà yẹn bá dé Nàìjíríà tẹ́lẹ̀ ó sáré ra tíkẹ́ẹ̀tì ó change tíkẹ́ẹ̀tì láti mọ́nítọ̀ ẹ̀ ni ó wá ń bọ́ọ̀lẹ̀ nínú aircraft lẹ́kọ̀ọ́ bó ṣe ń gbé báàgì táwọn fámílì ẹ̀ ń wò lọ́ọ̀kan pé àfa àti mẹ́kàdé àǹkọ́fù ni ẹ ti bọ̀ lọ́wọ́ ìṣó níbi tó ti jẹjọ́ lórí àbúra wa yìí náà aṣọ tí ń gbé bọ̀ láti Mákà irú nǹkan yẹn ni ó plan fún mi ní zone 2 níjọ́sí tọ́ba mi jù wọ́n lọ aṣọ tí tó ń gbé bọ̀ láti Mákà ńlá dájọ́ fi dájọ́ fún pé kó máa lọ remind ó sì bá rẹ̀ ní remind ó ti ṣe àìmọye ọ̀sẹ̀ many weeks ni ló ṣe ní remind aṣọ ẹyọ kan tí ń gbé bọ̀ láti Mákà wọn àdẹ bẹ̀rù Ọlọ́run irú ẹni yìí ló wá jáde ló wá lò ní moral justification láti condemn ọba tó kọ query this is double standard títa ló wà burú jù mbẹ sẹ́ni tó kọ lẹ́tà sí yẹn ní tiẹ̀ burú ni abẹ́ni tó arrest mùsùlùmí ọmọ ìyá ẹ̀ tó dẹ̀ make sure pé òun rán lẹ́wọ̀n kọ́nà mọ́ sí ẹ̀wọ̀n ní tààfà wọ́n wàá parí ìjà ó tún make sure pé òun gba 2 million mo ní receipt 2 million yẹn lórí fóònù mi dọ́là 2 million naira lèmi fi ń gbà tó pè mí lórúkọ tí ń jẹ tí ń dẹ̀ bínú ẹ̀ tó pè mí ní sọ̀bẹ́sẹ̀lú lèmi náà fi fún ní táìtù malam charge and bail níbi sẹ́ ń charge àwọn èèyàn ní bail wọn náà ní gbowó malam charge and bail tó bá jẹ́ pé nítorí pé mo ní ẹ má bàyè christian jẹ́ ẹ má bàyè traditionalist jẹ́ ni mo bá fi wá di mùnáfìkì ni mo fi di sẹ́ sọ̀bẹ́sẹ̀lú kò sí tó burú bẹ́ẹ̀ má wí ẹnu that's your own problem ti yín nù ẹ má wí kò sèkì ní àníjì wọ́n ti kọjá arú ẹni tẹ́yìn ó fariwo dẹ́rù bà láyé níbi tá a bá ayédè kì í ṣe irú mi àfọ ilẹ̀ Yorùbá yìí yóò funfun àdè nígbà kẹ́nìkan kan mọ̀ rí àwọn ọba wa ńlẹ̀ Yorùbá àwọn bàbá wa ńlẹ̀ Yorùbá ànígbà etí ń ṣẹlẹ̀ lọ́wọ́ yẹn mo gbójú kó ń bẹ̀ nítorí àwọn àdí kan àti nítorí táwọn èèyàn bá mi sọ torí pé ọ̀tọ̀ ni tí mo lọ ṣe ń bẹ̀ ń jọun ọ̀tọ̀ ni tí wọ́n padà yí sí nígbà tó ti rí báyẹn kéèyàn gbẹnu dákẹ́ ni ada zamanu sukut wa mulazamatu libuyut bó ṣe jẹ́ nìyẹn ẹ wá dákun táwa ni dọ́kítà lé lẹ́sẹ̀ tó burú jù sẹ́ni tó àrẹ́sì mùsùlùmí ọmọ ìyá rẹ̀ tí ń bọ̀ láti Mẹ́kà tí ò tijú Kaaba títí ń bọ̀ kò tijú Mínà títí ń bọ̀ kò tijú Musdalifa kò tijú Àràfá kò tijú gbogbo àyàṣẹ tí ń bẹ ní Kaaba kò
sì fi ọ̀nà ẹ̀ tó sì rí pò mú òun dẹ̀ mú dé ibi òun náà wà ní ti àjíbọ̀ lọ́dún yẹn wá wètò ọlọ́run ọyọ́ wọlé ni ẹni tóun lọ mú òun ọ̀fẹ́ kírú àdánwò yẹn ọkàn òun torí tíráàpù rú ẹ̀ ti wà lójú ọ̀nà fóònù náà wà láì ọyọ́ wọlé ni kò gbà ní Èkó kódà kò gbà náà lè Haúsá neighboring country ló lọ gbà wọlé ọlọ́run wa kì í sọba alábòsí ẹ mọ́ ṣàbòsí mọ́ mùnàfíkì azọ́lùmí túlétúlé bó ti ń wò yín ló tún wọ̀ ohun tó tún yín mú kàkà kó fọwọ́ kàkà kó fọsẹ̀ kó túbà jàgbàjàgbà rèdèrèdè ló ń bá ká. Mùnáfíkí azọ́lùmí túlétúlé bó ti ń wò yín ló tún wọ̀ ohun ló tún yín mú kàkà kó fọwọ́ kàkà kó fọsẹ̀ kó túbà jàgbàjàgbà rèdèrèdè ló ń bá ká. ẹ̀yin àfáàlẹ̀ Yorùbá ẹ lọ fọkàn balẹ̀ pẹ́nìkan kàn mú ẹni àfáà ẹni ha ò lórí ọ̀rọ̀ àbúra lórí íńtánẹ́ẹ̀tì tí ó sì rán lẹ́wọ̀n ìyẹn ti dọ̀rọ̀ tán àti fáìtì yẹn Ọlọ́run dẹ̀ ti fún wa sẹ́ ọmọ ìyá mi ọ̀kan lọmọ ẹ máa débáre ọ̀káre ó kù jihadi ṣe we risk a lot of things láti make sure pa sanitize orí internet kí ni ẹ ti di àbùkù àwa mùsùlùmí pẹ̀lú àwọn mùsùlùmí gbogbo bàbá wọn ní ẹ ti bú tán ẹwọn àwọn mùsùlùmí ìpìyẹn ń sẹ́ fúnra wọn èébú ni wọ́n ń búra wọn lọ́jọ́ tó máa bẹ̀rẹ̀ rẹ̀ mo mọ̀ yí pé it's going to be a tough war pẹ̀tájọ́ bẹ̀rẹ̀ ẹni alhamdulilayi sì tún bẹ láyé dè ní a dẹ̀ mọ̀ pé a lè mú olè kó náà má plan aburú fún wa ẹni aburú tẹ́ bá plan àwa náà dúró dè yín kò sí ní tọkọjá pé yóò déwájú Ọlọ́run àmọ́ yóò wà nínú tàn pé gbogbo rẹ́dẹ̀rẹ̀dẹ̀ tẹ̀yìn fi rẹ́ ìsìláàmù lára àwa fọ̀ kúrò gbogbo àwọn ọmọ yín tẹ̀ wá rán ẹ lọ prepare majority àwọn ọmọ yín ni wọ́n rẹ̀wọ̀n ẹ̀ o èmi ni mo sọ bẹ́ẹ̀ majority àwọn ọmọ yín bẹ́ẹ̀ yìí ṣe rán àwọn èèyàn lẹ́wọ̀n àwọn náà ó rí ẹ̀wọ̀n yìí ọmọ akẹ́wọ́gbẹ̀rù wìtò mo ní kí ẹ má ṣe kà á nítorí pé rere lóòlùwà fi ń san rere. ẹ̀dá ṣe rere nítorí ọ̀la ẹ̀dá ẹ̀hùwà rere nítorí ọ̀la ọ̀la ẹ̀dá ènìyàn ló pàtàkì jù kò sẹ́ni tó mọ̀lá àyàfi Olúwa. lórí main lórí stand mi nítorí ẹ pè mí tí kírísítẹ́nì ọba bá yín jà ẹ má bàjá tí mùsùlùmí tẹ́lẹ̀ traditionalist ò bá dènà mọ́ yín ẹ má dènà mọ́ ẹ jẹ́ kájọ gbé lálàáfíà ẹ̀sìn láàní dàpọ̀ àjọ gbé lálàáfíà láàfi gbé ilẹ̀ Yorùbá sókè wọ́n ń gbé lálàáfíà nílẹ̀ Haúsá ni wọ́n fi ń rílu wọn progress Boko Haram ti ń ṣẹlẹ̀ ń bẹ̀ kì í ṣogun ẹ̀sìn ogun litinus àti tantanus ni nǹkan ọrọ̀ ajé tó wọ́n ju petrol lọ tí wọ́n rí ń bẹ̀ ni wọ́n ń try láti take over kì í ṣogun ẹ̀sìn bí ṣe wulẹ̀ ọmọ ìbẹ̀rẹ̀ Boko Haram lọ̀rọ̀ ẹ̀sìn wọ́n ti change ẹ̀ mọ́ wọn lọ́wọ́ àwa tá ń bẹ́ńlẹ̀ Yorùbá a sì ń gbádùn àlàáfíà ẹ̀yin sì tún dé ẹ̀fẹ́ káráyé mi kémi àti Christian kájọ jẹun nínú àwò kan náà kí ló sọ mí dọmọ náà kémi àti babaláwo kájọ dì mọ́ra wa kí ló fẹ́ sọ mí dèrò náà mo ẹnìkan bá mi sọ̀rọ̀ lórí fóònù àbúrò mi kan lẹ́nìí ó ní nígbà tí ta lọ́lọ́run ẹ pàdé ẹ̀ ń lọ dì mọ́ ìjọ yẹn ló ń ti èètì ọlọ́run èètì ẹ̀dọ́jọ́ ọkù ni èmi ń bá dì mọ́ kí ni problem ẹ tí a bá jẹ́ pé iná ni kéèyàn kí ẹ lẹ́bọ ṣéwọ́ lọ́wọ́ náà ni ó ṣe fi mí lẹ̀ kí n problem ayé ẹ̀ a kìlọ̀ fún nígbà tá kìlọ̀ fún tó yẹ ká kìlọ̀ fún gbọ́rọ̀ dẹ̀ yíwọ́ a tó sọ fún mo wí fún ọ o ìyẹn o nígbò dẹ̀ ti jìyà tó ti jẹ̀yà ìṣẹ́ ẹ̀ tó ti jáde yẹn ọ̀sọ́ mi dọ̀tá ẹ̀ mo tó pàdé ẹ̀ lẹ́nu ọjọ́ mẹ́ta yìí lọ́nà tó gate bó ṣe rí mi ló dì mọ́ mi èmi náà dì mọ́ pẹ̀lẹ́pẹ̀lẹ́ rẹ o àní ọmọ sẹ̀sìn rẹ tó lọ gbà àmọ́ máa attack Islam mọ́ torí Ọlọ́run bọ́ ọba tó continue ọba èmi náà nu ẹni tí ó lead ìjà against ẹ o let live in peace live and let live n ti ń jáyé nù àwọn omi inú kànga tí wọn kọjá ojú kan náà ẹ lájú ẹ mọ a lot of things tí ń bẹ láyé fóònù tẹ́ ń lò kèfèrí ló ṣe náà kí ló dé tẹ́ ẹ̀kọ́ fóònù lẹ́pẹ́ ẹ̀ nílò íńtánẹ́ẹ̀tì kèfèrí ló ṣe náà kí ló dé tẹ́ ẹ̀kọ́ sílẹ̀ aeroplane ẹni tí ọmọ Ọlọ́run ló ṣe kí ló dé tẹ́ ẹ̀kọ́ sílẹ̀ ẹ kàn máa jà ní lókà àwọn tí wọ́n dá wàhálà alẹ́ tí wọ́n bá dé London ẹni tó jẹ́ láńlọ́ọ̀dù wọn ẹlẹ́sìn Christianity ni mo wà ń bẹ̀ níjọ́ kan tí ń kí láńlọ́ọ̀dù ẹ̀ tí tó ń fi proud pé
láńlọ́ọ̀dù lémi nìyẹn àgbàlagbà bàbá yẹn o bàbá dáadáa ni he is a Christian àmọ́ ń gbòde Nàìjíríà wọ́n là gbọ́dọ̀ bá ẹlẹ́sìn Christianity ti Nàìjíríà a gbọ́dọ̀ bá jẹun omi nínú yín wẹ̀rùn pléènì ó jókòó ti ẹni tí ń bọ òrìṣà nílùú India wọ́n jọ sọ̀rọ̀ tí wọ́n fi débi wọ́n ti túká ni àmọ́ ń gbòde Nàìjíríà tó délẹ̀ Yorùbá ọmọ ìyá ẹni tí ẹjọ́ jọ mọ ọ̀ràn kan náà nítorí pọ́ńsẹ̀sìn kò gbọ́dọ̀ kí àwa tá a jẹ́ mùsùlùmí gan tá a bá sálámọ̀ sẹ́lómi yọ gbọ́wọ́ kù ni yóò lóun ò lè bọ́wọ́ ẹni tí ó kì í ṣe mùsùlùmí bíi tòun ìmùsùlùmí ni wá kò sí ti ń jẹ́jọ́ nínú Islam ẹni fẹ́ ra lé ẹ bá lè ṣe Akeugba Gold dòwò pọ̀ anílẹ̀ ní gbogbo ilẹ̀ Yorùbá we have acres of land fún industry fún agriculture especially abáríyàn tó fẹ́ dáko àwa gan mọ̀mọ́ dín owó lórí ilẹ̀ wa ni a kàn make sure pé a kì í talẹ̀ tiwa fún àwọn ẹ má jẹ́ kí n sọ yẹn délẹ̀ ó lójú àwọn tá a máa ń tà fún kí ọ̀rọ̀ ẹ̀sìn kọ́ o à ń talẹ̀ fún Christian à ń tà fún traditionalist but nítorí àwọn ọjọ́ iwájú ilẹ̀ Yorùbá ó lójú ẹni tá a máa ń tà fún nítorí náà a ní acres of land to thousands along Ibadan Lagos expressway along Ibadan Ìṣẹ́yìn road omi náà ti tún dìde along Ibadan Abẹ́òkúta road gbogbo ẹ̀ àfi sínú àánú Ọlọ́run ẹ̀yin tẹ̀ ń bá wa arajà lẹ́yìn jẹ́ kẹ́ni wá ó gba ọ̀rọ̀ ẹ̀yin tẹ̀ ń bá ẹrú Ọlọ́run kan bẹ́ẹ̀ lásìkò tá à ń fa wàhálà yẹn lọ́wọ́ ó máa ń pè mí anisheik mi ò lówó tí mo lè fún yín bẹ́ẹ̀ máa wé nìkan tí ó bá yín ra lẹ̀ owó tẹ̀ bá tó rí bẹ́ẹ̀ tó máa nà mú ní kò lè tó bá òun yóò ní no ní bá sì rí kọ́ọ̀lù láì tí ì lọ wọlé aláàtì ni màá rí mo mọ̀ ti tún rówó yóò ní àní ẹ mọ̀ fight lọ ẹ mọ̀ tí n bá lówó tí ń fún yín mo gbọ́dọ̀ èmi náà gbọ́dọ̀ gbà ládàá bá a ṣe clean ní afẹ́fẹ́ ilẹ̀ Yorùbá tá a fi jọ lálàáfíà ẹrú Ọlọ́run náà Ọlọ́run kó bá mi san lẹ́san dáadáa ẹni ń wọ́kọ̀ ẹni ń wáyà má jẹrà kálé text message tàbí kó lo WhatsApp number ibi ọwà náà lọ́kọ̀ ẹ̀ wá ẹni tẹ́ ń bẹ ní abroad Europe UK US Russia àti láwọn ọkùnrin tó pọ̀ àwọn obìnrin tá a ní tẹ́lẹ̀ àwọn èèyàn ti fẹ́ wọn tán ẹ̀yin obìnrin ẹ̀ apply àwọn tí wọ́n níṣẹ́ gidi lọ́wọ́ nílùú òyìnbó wọ́n wà lórí platform wa o ní Nàìjíríà àwa láwọn obìnrin tó pọ̀ ẹ̀yin ọkùnrin lẹ̀ sí ń bẹ̀ ẹ̀yin ọkùnrin ẹ̀ apply àwọn ìyàwó yín ti ń dúró dè yín bó jẹ́ doctor alẹ́ ni ó jẹ́ doctor kódà alẹ́ nìkan tó jẹ́ professor a ní tailor láàrin wa kódà a ní fọ́gà láàrin wa ìwọ apply Ọlọ́run ó sì jogún rẹ̀ fún ọ ẹ mọ ọmọ yín wálé ẹ̀kọ́ wa Royal Group of School àwọn ọmọ náà lálùbáríkà a sì tún nílé kéwú ní ọ̀dọ̀ wa ẹ mọ ọmọ yín wá sílé kéwú wa Madrasatu Nurul Kalam ẹ mọ ọmọ yín wá àwọn ọmọ náà lálùbáríkà jà wá gan lọ 08057 818180 00350 00350 66122.